kó tó di wípé irú àwọn nǹkan yìí ń wáyé even bí ìbò ṣe wáyé tí gbogbo all over the world rí bí election yẹn ṣe wáyé tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé rígì wà nínú ẹ̀ but wọ́n sọ nípa àwọn rigging election tó wáyé nínú ibẹ̀ yẹn and then wọ́n sọ àwọn tí wọ́n ti threat nípa àwọn bíi FFK kí lórúkọ ilé náà spokesman Bọ́lá Ahmed Tinubu ti jẹ́ náà màá rántí orúkọ ẹ̀ gbogbo wọn bọ́ ṣe ń tó àti Ọ̀nànúgà Báyọ̀ Ọ̀nànúgà bí gbogbo wọn ṣe ń threat ní public so wọ́n tí rí yẹn pé threat nìyẹn gbogbo ohun tí wọ́n sọ ẹ̀yin ò kí ṣe threat but kíní kan tó ń sẹ́ rí ìdí tí mi ṣe fẹ́ sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ wọn mo ṣe máa sọ̀rọ̀ létà mo máa ń rí Yorùbá nírìí wípé tí ẹ bá sọ òtítọ́ wọ́n á máa sọ fún yín pé ọmọ àlè ni yín because pé ẹ support ẹni tí wọ́n fẹ́ yẹ yes Báyọ̀ Ọ̀nànúgà I said it, thank you world citizen wọ́n á máa sọ wípé ọmọ àlè ni yín because of pé ẹ sọ nǹkan tí wọ́n fẹ́ ìjọ tẹ́ ẹ bá sọ nǹkan tó fẹ́ bọ̀ wọn because èmi rò wípé nínú constitution tí a ní tí ẹ ní tẹ́lẹ̀ ń gbé dání tẹ́ ẹ lò Nàìjíríà ó wà nínú section 38-39 said under fundamental of human rights pé we have freedom of speech we have freedom of expression liberty pẹ̀lú anybody tó bá ti express ara ẹ̀ jù ó ti di pé ó ń threat wọ́n attack ẹni bá sọ tinú ẹ̀ jáde tó sọ opinion titi ẹ̀ lórí nǹkan kan ẹ máa ní wọ́n attack èèyàn mo ti ẹ̀rẹ́ àwọn tí wọ́n question mi ní èní ẹnìkan question mi ó ní àwọn ò mọ ibi tí mo belong sí yeah I'm sorry ẹ jẹ́ kí n sáré wo kíní yẹn question yẹn nìyẹn fún mi ní message mo kàn jù síta ní fáwọn èèyàn mi kan wò ó ní good morning ó ní good madam ọlọmọ ológo yes please I just want to okay I want to clear me something. Are you for Yoruba nation? Yes, I'm for Òmìnira Yoruba nation that I have is not for Bola Ahmed Tinubu. It is not for any politician, not for a restructuring or regional system or anything. I'm for Òmìnira break up totally. Totally. Kamusisosi. Kaimu kote yan ba visually cut nǹkan. Tá bá tẹ̀ ó sì lè padà straight ẹ̀. A ní ká cut ẹ̀ kó ní kálukú kó pín gàrí ẹ̀. Yes, mo wà fún yẹn. That is your question. Kí tó wá lọ sí ibi tí mo fẹ́ lọ. Ó tún wá sọ yẹn wípé are you for Nigeria? Yes, I'm for Nigeria and I'm not for Nigeria because I'm still under Nigeria. That question, I'm for Nigeria and I'm not for Nigeria. Ìdí tí mo fi sọ question yẹn ni wípé I'm still using Nigerian passports. I'm still have people in Nigeria. So mo sì tún wà ní under Nigeria. Torí Yoruba is still under Nigeria. We are not still break up yet. So now, so ìyẹn túmọ̀ sí pé mo lè sọ anything nípa Nigeria. Tó bá yẹ pé Yoruba nation ti dúró sí tó kọ́ ti lọ mo lè má sọ nípa Nigeria yẹn mọ́. But for now I'm still for Nigeria. Mo gbọ́dọ̀ máa sọ nípa Nigeria. Mo wà pẹ̀lú Nigeria torí mo dete sí wọn lọ́rùn tí mo ganu tí wọ́n báyìí anything bẹ́ẹ̀ mo ń sọ lọ ni. Dem wọ́n rò pé wíìkì mi ò mo kàn ń wò yín níran ni. Now only you don't support Tinubu and Atiku. Only mi ò support Tinubu àti Atiku. Yes, me lè support Bola Ahmed Tinubu and me ò dé lè support Atiku. Even Peter Obi, I'm not support Obi, but ẹ̀yin torí pé tí mo bá sọ òtítọ́ ọ̀rọ̀ ẹ ti fọkàn sí pé Obi ni mo jà fún yẹn. Ó wá sọ̀rọ̀ kan bíbá pé ó ní you don't support Sunday Igboho Banji Akintoye. Yes, before I support them with my whole heart, with the bottom of my heart. I support them fully and fully, but now I'm not in support of rubbish they were doing. No, me ò support wọn mọ́ because tán bá ṣèṣe olórí gidi, I will support them. Anybody tó bá jó lórí gbọ́dọ̀ fọwọ́ ẹ̀ síbi tó wọ́n ń gbé. Tó bá wrong ó gbọ́dọ̀ say sorry in public for the whole nation. Tí wọ́n bá ṣe láti bí ọdún mẹ́ta tí wọ́n bá ti lè ṣe sorry lórí mistake tí wọ́n ṣe lórí àṣìṣe wọn tó sì ń fi ògbójúlò lé ayé fún èmi tẹ́ni wọ́n ń sọ lórí lọ́dọ̀ tèmi. They are not my leader. But when tán bá ronú pé àwọn jẹ́ olórí tán dẹ̀ mọ̀ pé àwọn ń kó àwọn èèyàn lọ àwọn dẹ̀ ń lead àwọn èèyàn táwọn lead àwọn èèyàn tí wọ́n sì fọkàn sí pé àgbàlagbà tó ti lé ní 80 years ni wọ́n lọ́mọ wọ́n lè nírú Sunday lọ́mọ bí ọmọ wọn and me they can have me. Ẹ wo the old 60
million people tí wọ́n ti ń sọ for the past 3 years. Má gbàgbé pé èmi ni mo ń ṣiṣẹ́ àwọn náà náwó, èmi ni èmi ń ṣiṣẹ́ àwọn ni wọ́n náwó, èmi ò náwó, èmi gbogbo tán rí èmi ni mò ń ṣiṣẹ́ rẹ̀, torí èmi ni mò ń bọ́ sórí social media all the time. Ìgbà mi mo lè jáde lẹ́ẹ̀mẹrin lójúmọ́, mo lè jáde lẹ́ẹ̀mẹ́ta, ìgbà mi mo lè jáde lẹ́ẹ̀mejì lójúmọ́. Èmi ni mò ń gbin ìfẹ́ rẹ̀ sínú yín. You don't know them. Tí mi ò bá máa promote wọn, kí n máa analysis lórí ọ̀rọ̀ wọn, kí n máa sọ nípa wọn, wọn kúkú ṣiṣẹ́ kankan, iṣẹ́ kí náà ṣe, wọn ṣiṣẹ́ ẹ̀, wọn sọ̀rọ̀ kankan débi tá a máa ní ọ̀rọ̀ tán sọ ní las analysis lé lórí náà. Ẹ̀ẹ̀kan tí wọ́n jáde wọ́n lọ sí Ìgàngán, I'm not from Ìgàngán, mi ò wá láti Ìgàngán, mi ń sọ ọmọ Ọ̀yọ́. Yeah, wọ́n lọ sí Ìgàngán tí gbogbo èèyàn fi rí wọn. Fine. Náà bàbá Bánjí bo ni bàbá Bánjí lọ, bàbá Bánjí ò lọ bì kankan, mi ò dẹ̀ ríṣẹ́ tí wọ́n ṣe ju pé wọ́n jókòó wọ́n gbé jáde. Bọ́n bá tiẹ̀ wá ń gbà tí wọ́n bá ń ṣiṣẹ́ yẹn, téèyàn dẹ̀ rí nǹkan tí wọ́n fi ń ṣe, èèyàn á sọ pé fine, yes, àwọn eléyìí ń ṣiṣẹ́. Bọ́gbà tí wọn ò dẹ̀ ṣe nǹkan, tí wọn ò dẹ̀ rí pé wọ́n tún wrong tán láwọn máa ṣe nǹkan tí wọn ò dẹ̀ ṣe, tó yẹ kí wọ́n bọ́ta kan apologize fún gbogbo ọmọ Yorùbá pé ẹ̀yin ọmọ Yorùbá o, àmọ̀pá àti ṣẹ̀yìn, àmọ̀pá àti ṣàṣìṣe, àmọ̀pá àti wrong, àmọ̀pá àti báyìí, àmọ̀pá àti dájú, torí pé ìfẹ́ tí ò sí, wọ́n ní ilé tí ò bá tòrò, olórí ibẹ̀ ní kẹ́ ẹ lọ bi léèrè. Ilé tó bá tòrò, olórí ilé ibẹ̀ ní kẹ́ ẹ bi léèrè. Bí Yorùbá nation bá tò, ìyẹn túmọ̀ sí pé àwọn tó jọ lórí ń bẹ̀, àwọn ni wọ́n ṣe dáadáa. Bọ̀ bí ìjà ṣe lọ láàrin gbogbo tó ń lọ yìí, tí ìbá ipò orí gbogbo wa ò pé, abẹ́ẹ̀rí pé orí wa ò pé, torí ẹni tó lè mọ statement yẹn pé mi support Tinubu, mi support Atiku, mi support Banji, mi support Sunday. Yes, I'm not supporting them. Mi ò dẹ̀ kí sí ọmọ Yíbò. So I don't know much about Obi. Mo mọ much nípa Bọ́lá Ahmed Tinubu. Mo mọ much nípa Atiku. Mo mọ much nípa Sunday àti bàbá torí pé mo wà pẹ̀lú wọn. So Obi mi ò mọ̀ nípa ẹ̀. Youth dẹ̀ tún ni. Then tí òun mi ò bá dẹ̀ ti mọ̀ èmi. That's the question tẹ́nìkan bí mi léèrè lórí program tí mo lọ lánàá. Tán ní ṣé nǹkan tí Onítìrí gbé dání sóòótọ́ ni mo ní mi ò lè dáhùn question yẹn. Ohun tẹ́mi ò bá ti mọ̀ mi ò ní sọ. Ṣé kí n sọ pé ó dáa tí ò dẹ̀ dáa tí ní kò dáa tó dẹ̀ dáa, so mi ní dáhùn question nonsense yẹn. So tí mi bá wá ń ṣe tèmi, ìwọ lè fọkàn sí lọ́kàn rẹ̀ pé bóyá Obi ni mò ń ṣiṣẹ́ fún, torí wípé ńgbà tí mo bá post Bọ́lá Ahmed Tinubu, yálà ibi tó ti ṣe dáadáa, yálà ibi tí ò ti ṣe dáadáa, tí mo bá post any news nípa rẹ̀, èpè lẹ́sẹ̀ bọ̀ sábẹ́ comment mọ̀ fún mi lépè rárá ẹ̀. Kódà kó jẹ́ pé ijó lásán ni mo post mọ̀ ṣépè lábẹ́ comment, kí n post kí n ṣe prayer fáwọn èèyàn mi láàárọ̀, èpè lẹ́mọ̀ sẹ́ńbẹ̀. Mo dẹ̀ ti rí pé ẹni kí n mọ̀ sọ nípa bàbá yín mọ́, tí bá tún wá sọ nípa Obi tún lọ́ máa lè ní ó ń gbòbí ṣẹ́ ń ṣe èrè ni. So irú àwọn ìbéèrè kan wà tẹ́ ẹ máa ń béèrè lọ́wọ́ èèyàn tí ò mú làákàyè wá, tèmi ò ní dáhùn. So mi ò lè support wọn. Fáwọn tẹ̀sán mi ò ní support for them. Èmi ni mo ṣiṣẹ́ fún wọn, àwọn dẹ̀nà gbowó tó tí ò bá sèmi tí mò ń gbé ìfẹ́ yín sínú wọn. Ibo lẹ ti mọ̀ wọ́n, bó lẹ ti rí wọn. Ṣé ìjọ tó ń lọ sí gògó yẹn nìkan lẹ́rù tí ò bá wá sí mídíà tó ń gbé tó ń promote wọn, tó ń sọ̀rọ̀ nípa wọn, tó jẹ́ pé tán bá ṣe nǹkan wa la máa bẹ̀rẹ̀ sí ní máa share gbogbo nǹkan tó ń sọ, tá máa ṣe analysis lórí ẹ̀, tá máa sọ nípa pé alágbájá báyìí ṣé mo mọ Sunday rí ni, mi ò mọ rí, mi ò rí rí. So mi ò mọ èèyàn tó jẹ́, so I don't know them, I don't close to them. So nǹkan tí mi rí nígbà tí ara ń ta mí, tí ara ń ta gbogbo èèyàn, tó yẹ pé nǹkan máa ṣe àwa máa fi sọ̀rọ̀, ó tún ti jáde, à ń gbé ìfẹ́ rẹ̀ sínú yín. Èmi mo gbé ìfẹ́ láìmọye ìgbà pẹ̀lú crowd, a lot of crowd. Nígbà tí mo bá ń ṣe program lọ́wọ́ téèyàn 2000 fíù mi lẹ́sẹ̀kẹsẹ̀, wá wò London 2000 yẹn, London background lásán, bóyá èèyàn 38 ló ń fíù lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn, tí ò kì í ṣe pé bóyá tí ní London under lásán, under we meet 15,000 people. Bí lè ṣe wọ bí Facebook bí tẹ́ flag ẹ̀kú 28 yìí 27 yìí, bẹ́ẹ̀ bá ju fún lẹ́ni sọ lè ṣe pé èèyàn 200 300 ló wà lábẹ́ yẹn tó ń wò lábẹ́ bẹ́yìn ṣe ń wo tòkè, fígọ̀ tòkè ọ̀tọ̀, fígọ̀ tìsàlẹ̀ ọ̀tọ̀. Fígọ̀ tìsàlẹ̀ yẹn àkápọ̀ rẹ̀ ní Facebook máa papọ̀. Ó lè ṣèyàn bí 30,000 ló ń fíìmù lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà náà, 50,000 bí mo ṣe máa ń fíìmù gbà náà, tí mo wá ń gbin ìfẹ́ yẹn sínú gbogbo ẹ̀yin èèyàn yẹn, tí mò ń sọ dáadáa nípa rẹ̀, tí mò ń praise ẹ̀, tí mò ń ṣe gbogbo ẹ̀, tí mò ń sọ pé irú èèyàn bá ó ṣe kinní kan, tí irú wọn wá jáde nígbà kejì tí wọ́n bá gbá káǹtì wá pé wọ́n fẹ́ gbowó kan, wọ́n fẹ́ lọ síbi kan lọ gbowó, wàá san because èmi ti gbin ìfẹ́ rẹ̀ sí ẹ láìmọye ìgbà. Èmi ni mò ń ṣiṣẹ́, àwọn náà náwó, àwọn kọ́ náà ń sọ̀rọ̀ sí yín nípa níta, wọn ò bá yín sọ̀rọ̀ níta. Ọ̀rọ̀ kí náà sọ fún yín níta, wọn ní analysis sọ̀rọ̀ kankan tó fẹ́ sọ fún yín níta ju pé bóyá wọn anídìí mọ́tò, àwọn ọmọ wa lọ bì kan, wọn lówó ó tán, kò sí nǹkan kan.
tí wọ́n fún yín pé ibi báyìí la bá ṣẹ́ dé o a ti lọ síbi báyìí o next step tó kù tá a máa gbé ní o a nídìí kí àwọn ọmọ wa ṣe nǹkan báyìí o ẹ̀yin youth kò sí wọn kì í ṣe meeting pẹ̀lú yín meeting tán bá ṣe pẹ̀lú yín bóyá wọ́n ń parí ìjà bọ́ ń sọ̀jà ń ṣe tán gbogbo tán ń sọ nínú ẹ̀ nìyẹn kò sí kókó kan tó o lè sọ pé tangible thing kan tẹ́ ẹ lọ sínú meeting tó wá rí kókó kan mú bọ̀ ń bẹ̀ and then wọ́n máa ń sọ̀rọ̀ láì ní action wọ́n máa ń sọ̀rọ̀ bàbá ń tiẹ̀ máa ń sọ ọ̀rọ̀ kò dẹ̀ ní sí action lórí ẹ̀ kéèyàn dẹ̀ sọ̀rọ̀ kó má ní action yóò máa ń sú èmi bó o bá sọ gbé action lé lórí ọ̀rọ̀ láti bí ọdún mẹ́ta tí ò ní action ẹ kàn ń sọ tẹ́ máa ti sọ sí inú yín ó dùn bàbá ti sọ kinní kan báyìí kò lè sá action lé lórí so ṣé nǹkan tẹ̀mí a máa jókòó tí wàá rí pé ìṣe politics ni wọ́n ń ṣe ìṣe politics ni bàbá ń ṣe bàbá máa promise yín bàbá mo rí ìrírí tí bàbá ń ṣe wọ́n ń promise yín torí pé mo rí pé ọ̀pọ̀lọpọ̀ làákàyè ọ̀pọ̀lọpọ̀ kù díẹ̀ káàtó wọ́n kàn promise yín ni bọ̀ wọn ò mú nǹkan tó ń promise yẹn ṣe ẹ̀yin tí ẹ bá ń gbádùn ètò ìlálẹ̀ ò ní pòfo ọmọ tínú rẹ̀ dùn ni mò ń sọ o ò ní wọlé gbọ́bànújẹ́ láyé rẹ̀ ìwọ̀nba tó kù nínú ilé ayé rẹ̀ ò ní lò nínú gbàdì àìsàn àti ikú òjijì àtẹ̀mí náà wà orí burúkú ò ní jẹ́ tèmi àti ẹ̀ so ẹ̀yin tẹ́ ẹ̀ ń rìpọ́ọ̀tì péjì mi ṣé ẹ rí tínú mi fi dùn ni pé ẹ ti jẹ́ kí n mọ̀ pé Tenny ọmọ ológo is the best ó ta lẹ́nu nìyẹn torí tí o bá jẹ́ bẹ́ẹ̀ ẹ ní jókòó tì pé no àfẹ́ kó sọ̀rọ̀ nífẹ̀ẹ́ ẹ fẹ́ mọ̀ nǹkan kí nǹkan jókòó báyìí ẹ fẹ́ mọ̀ tí kí n má ti sọ̀rọ̀ rárá ẹ tí ì fẹ́ mọ̀ tó fẹ́ jáde lẹ́nu mi ẹ jókòó tì ní bí wèrè ẹ jókòó tì ní èmi lọ́gán yín Tenny ọmọ ológo ọ̀gá wọn now nígbà téèyàn bá ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún 3 years tí ò sí láti bí ọdún mẹ́ta kí Yorùbá má lè dá ní oko kó má lè ní farm ká ti ra gbogbo àwọn ilẹ̀ tí wọ́n náà ń tà kiri fáwọn èèyàn yẹn káwa náà ti ra àwọn bíi acres kan pamọ́ ká ti ra ọ̀pọ̀lọpọ̀ tó yẹ pé tí Yorùbá yẹn bá délé ní a máa fi irú àwọn ilẹ̀ yẹn kọ́ company àwọn èèyàn tó wà nílùú òyìnbó kó yẹ kí Yorùbá gan ti ní sí ọ̀fọ̀ ilẹ̀ tiwọn kan ti rà á pamọ́ kò sí àpò wọn náà rà sí sẹ́ẹ̀rí kinní kan tí mo tún rí nínú ọ̀rọ̀ Yorùbá yìí sẹ́ẹ̀rí ilé ayé tẹ̀ ń wò yẹn ilé ayé yìí ó le díẹ̀ sẹ́ẹ̀rí nínú Yorùbá nation ìwọ tí o bá ní owó lọ́wọ́ tó o lówó tó o lérò tó o lógo tó o mọ̀yàn tó o léèyàn tó o dẹ̀ ní owó ẹ bọ̀ tó o bá gbé òtítọ́ dání tó o wò pé mi ìkúkú gbowó lọ́wọ́ wọn mi ìkúkú nínáwó wọn kò kúkú sí nǹkan tí mo fẹ́ fowó wọn ṣe kí ni mo fẹ́ fowó wọn ṣe kò sí nǹkan tí mo fẹ́ fowó wọn ṣe jẹ́ kí n máa sọ ọ̀rọ̀ tèmi jẹ́ máa sọ òtítọ́ kó o tún máa lo owó rẹ fi ṣe gbogbo nǹkan tí wọ́n ní sọ̀rọ̀ nínú Yorùbá nation yìí let me tell you my brother my sister wọ́n á sọ èdè ẹ̀dùn arìnlẹ̀ pé o lówó o mọ̀yàn o lérò tiẹ̀ o kógo tiẹ̀ wà ní wọn wọ́n á ba ògo yẹn jẹ́ mọ́ ẹ lára kódà wọ́n lè lówó àwọn ló ń ná wọ́n lè ní nǹkan àwọn ló ń lò wọ́n lè lò ń gbá wọn ni wọ́n lè lò ṣoògùn owó so ìjọ tó bá máa rọ́ọ̀pù ẹ wọ́n lè lówó tó níyẹn wọ́n lè lóògùn owó ló ṣe owó tó níyẹn wọ́n lè ní oògùn tó bá tó fún wọn lówó jù wọ́n ló fẹ́ gba pò ní wọ́n nípò ló fẹ́ gbà ló fi ń jà wọ́n nítorí pé ó fẹ́ gba pò bóyá ó fẹ́ jẹ president ó fẹ́ jẹ senator ìtorí ẹ̀ ló fi ń jà kiri ìtorí ẹ̀ ló fi ń náwó tẹ́ bá tún wá ń fún wọ́n wá fọkàn sí wípé bóyá owó pọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n wá máa jẹ́ bẹ́ẹ̀ bá fúnyàn mo rí Yorùbá nírí ẹ̀dá tó jẹ́ pé tẹ́ bá fún wọn ní nǹkan kékeré kò kí tó Yorùbá wọ́n á tó padà wá tọrọ wọ́n wá máa gbé àwọn bùkátà aláyé mọ̀rí wọ́n máa gbé sí ẹ láyà láti máa gbàtọ̀wọ́ ẹ tán bá rí pé o wà open o wà caring bóyá ó nídìí kó ṣe fún wọn ń tó ṣe fún wọn yẹn kò tẹ́ wọn lọ́rùn o wọ́n á tún padà wá wọ́n máa tọrọ wọ́n máa gbà á bọ́sẹ̀ ṣe ń gbà wọ́n ti rí àṣemógùn ìwọ ń fún wọn àṣàánú tí wọ́n rí bọ̀tán ti káǹtì àṣemógùn pé ó gbúdọ̀ san ni ó gbúdọ̀ ṣe ni mo rí Yorùbá nírí ẹ̀ so wá rẹ́ni tí ò lówó lọ́wọ́ tí ò lógo tí ò mọ̀yàn tí ò ní nǹkan kan tó bá dénú Yorùbá nation tó bá ti mọ irọ́ pa yóò kọ́lé yóò ra mọ́tò yóò ralẹ̀ yóò ṣe nǹkan kódé èèyàn ó mọ̀ ní tí wọ́n fi ń ṣe Yorùbá nation nìyẹn tó o bá gbé òtítọ́ dání o ò lè join Yorùbá nation mo ti rí wọn bẹ́ẹ̀ èmi ti gba kámú already torí wọ́n fẹ́ kó o parọ́ wọ́n fẹ́ kó o máa parọ́ bíi tiwọn
wọ́n á fẹ́ kó o máa gbè sẹ́yìn irọ́, wọ́n á fẹ́ tó o bá rò títọ́. Wòlíì kan bá mi sọ̀rọ̀ lánàá, mo fi bínú mi tí ẹ̀ fi èsì mo block ẹ̀ dànù ni. Ó ní òun mọ̀ pé òtítọ́ ni mò ń sọ, wọ́n láwọn mọ̀ pé òótọ́ ni mò ń sọ, àwọn mọ̀ pé gbogbo ohun tí mo sọ pátá kò sí ìyàn bẹ́ẹ̀, ṣùgbọ́n kò yẹ kí n sọ, ó yẹ kí n gbójú bẹ́ẹ̀ ni kí n fi wọ́n lẹ̀. Mo wá ronú pé eléèdè ẹ̀pẹ́ rẹ̀ ń pásítọ̀, ó ló yẹ kí n gbójú. Ntí many people ń bá mi, kì í ṣe pé wọn mọ̀ pé mo ń sòótọ́ o, ṣùgbọ́n pé mo ń sòótọ́ yẹn ó ń bí many people nínú. Àsìránṣẹ́ Ọlọ́run wọ́n ní kò yẹ kí n sọ̀rọ̀, kò yẹ kí n jẹ́ kọ́ ọmọ Yorùbá mọ̀ wípé ibi tí wọ́n dé nì. Wọ́n tún dá mi lẹ́bi wípé mo sọ òtítọ́ fún ọmọ Yorùbá, wọ́n dá mi lẹ́bi fún àwọn tó ń parọ́ fún wọn wípé kò yẹ kí n sọ̀rọ̀, kò yẹ kí n sọ òtítọ́, ó yẹ kémi náà máa parọ́, ó yẹ kémi náà máa pọ́n wọn lé, kí n máa pọ́nrọ́ lákìsà, kí n máa tàn yín, kí n máa tàn yín, kán máa gbowó lọ́wọ́ yín nínú òtútù, nígbà tí òtútù yẹn bá dé àìsí, mo mọ bí àìsí máa ń blọ́ọ̀kì gbogbo mọ́tò yín, tó wáyé pé gbogbo sloan ó máa bo mọ́tò bo ilé báyìí ni, ẹlòmíì máa wà nínú sloan ó dẹ̀ tún máa lọ ibiṣẹ́, gbogbo ọwọ́ báyìí àti gbé mọ́tò jáde láàárọ̀ wàhálà ni, òtútù máa mú ẹlòmíì, ẹnìyàn á dẹ̀ ṣiṣẹ́, ó dẹ̀ ń fún àwọn kan, wọn dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run láti lo conscience wọn láti ṣe nǹkan tán fẹ́ tán fi fún wọn lówó. Wọ́n ti sọ wọ́n di mugun, maga, yahoo plus, yahoo ni wọ́n ń ṣe nínú Yorùbá. But torí pé tó bá gbóòtọ́ yẹn dání, tó bá sọ ìwọ lọ dalẹ̀, wọ́n á wá try láti bà gbogbo ohun tó ní jẹ́, ògo tó lò níyẹn wọ́n á jókòó tì láti sọ pé àwọn fẹ́ bàjẹ́, ó gbowó lọ́wọ́ wọn o, but wọ́n á jókòó tì láti bàjẹ́ mọ́ ẹ lọ́wọ́. But ẹni tó bá ń parọ́ yẹn, tó ń ṣe ẹ̀tàn, tí ò lóòótọ́, tí ò fi òótọ́ ọnú bá wọn lò yẹn, òun ni wọ́n ó gbé, kódà wọ́n á máa dáwó fún un, òun ló lóòótọ́, kódà láàárín wọn wọ́n á tún rẹ́ lómi tó ti kọ́lé, wọ́n á rẹ́ lómi tó ra mọ́tò, wọ́n á rẹ́ lómi bó ṣe ń yọra, ó tẹ́ wọn lọ́rùn torí pé ó sì ń bá wọn pọ́nrọ́ lákìsà, ó sì ń parọ́ ó ń bò, torí èmi kò yé mi nígbà tó máa fi nǹkan dìyàn lójú, inú wọn á sì máa dùn sírú ẹ̀dá bẹ́ẹ̀. Èmi dẹ̀ ti rí yín, ṣùgbọ́n èmi ò ní jẹ́ kó jẹ́ pé nígbà tí ẹ bá kú tán lẹ́wàá máa sọ pé lágbájá ẹ má sì ṣe dáadáa o, tàmẹ̀dó má sì ṣe dáadáa o, ṣùgbọ́n nígbà tó wà láyé ńkọ́ ogun lẹgbẹ́ tì í, gbogbo àwọn Ransome Kuti ìgbà tí Fẹlá wà láyé mọye ìgbà ni mo fi sọ fún Portable pé kò sí nǹkan kan, èèyàn lè lọ sẹ́wọ̀n ṣùgbọ́n ènìyàn ò ní kú, promotion ló jẹ́, ṣùgbọ́n gbogbo wa ò ní dèrò ẹ̀wọ̀n, èèyàn náà dẹ́wọ̀n fún mọye ìgbà tí wọ́n gbé Fọlá Aníkúlápó ni wọ́n tún yìn jẹ́ ẹ̀tẹ̀, ṣé ó jalè ni? Èmi question mo ń béèrè lọ́wọ́ ẹ̀yin tèmi, ṣé Fẹlá tẹ̀yìn wò yẹn ṣó jalè? Answer my question, ṣé Fẹlá jalè? Fẹlá ò jalè, ṣé bó orin ló ń kọ, ó ń fi ọ̀rọ̀ nínú orin rẹ̀ fi bá wọn wí, ń tán fi arrest Fẹlá nìyẹn náà. Mọye ìgbà tí wọ́n ń gbé ṣe bí torí ọ̀rọ̀ tó ń sọ ni, torí ọ̀rọ̀ tó ń sọ ni, gbogbo àwọn bàbá owó lọ́wọ́ kan gbé, gbogbo àwọn Bọ́lá Ìgè ṣé wọ́n pààyàn jẹ ni, ṣe bínú ọ̀rọ̀ náà ni, gbogbo àwọn Ransome Kuti kí náà porúkọ wọn, Kudrat Abíọ́lá kí náà pa gbogbo wọn fún, ṣe bí lórí ọ̀rọ̀ náà ni, kíkú san pààyàn, ohun tí wọ́n gbẹ̀mí wọn fún náà nìyẹn, ṣé wọ́n pààyàn ni? Irọ́, ohun tán fi ń lépẹ̀ ẹ̀mí wọn lórí ọ̀rọ̀ tán sọ, ọ̀rọ̀ tán sọ bóyá ó ń gún wọn lára tàbí ó affect wọn náà fi ń yọ ẹ̀mí wọn kúrò lójú ọ̀nà láìpẹ́ ọjọ́. Fún Sir Williams ṣe bí torí pé ó náà fẹ́ gba ó bá wọn dòpò ni, wọ́n dẹ̀ yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀, wọ́n gba ẹ̀mí ẹ̀, só pààyàn ni? No. Gbogbo àwọn Gani Fáwáyèmí kí ni wọ́n ṣe? Ṣe bí lórí ọ̀rọ̀ yìí náà ni, ṣé wọ́n pààyàn ni? Ṣùgbọ́n nígbà tán wà láyé tó yẹ kẹ́ ẹ gbárùkù tí wọ́n á máa rí wọn àsọdalẹ̀ torí pé candidate yín gbà náà wọ́n ti manipulate yín, support wọn, àwọn tán jó lóòótọ́ yẹn lẹ́ ń takò ń gbà náà, àwọn lẹ́ ń attack polo onírọ́ ni wọ́n, máa sọ pé ọ̀dàlẹ̀ ni wọ́n, ọmọ àlè ni wọ́n, ṣùgbọ́n gbà tán kú tán lẹ́nìí ńkọ́ ń sọ nípa wọn pé òótọ́ ọ̀rọ̀ dẹ̀ náà sọ o lágbájá o. Nígbà tí Fẹlá Aníkúlápó sọ̀rọ̀ nípa corruption, nípa rígì bọ́n ṣe ń rí ìgẹ̀ lẹ́sàn gbà náà, ṣe bẹ́ẹ̀ mú lọ́dàlẹ̀, babalá nonsense, we can't be election be this, babalá nonsense, ṣé kìí ṣe nonsense ni? Rígì babalá nonsense, we can't be election be this, babalá nonsense gidi. Orin yẹn lẹ wá lò ní 2023,
ẹ tún lò fún Bọ́lá Ahmed Tinubu ẹ bẹ̀rẹ̀ sí ní jó bàbá ńlá àná orin tó nǹkan gbọ́dọ̀ kan igbó lẹ̀wọ̀n tó jìyà lé lórí tó sọ sínú gbàgà tó tún ìjẹ́ tiẹ̀ tí wọ́n ìjẹ́ tiẹ̀ báyìí tí wọ́n ìjẹ́ tiẹ̀ after 20 years ní Fọlá Aníkúlápó ló pa fúkálẹ̀ lórí. Ọmọyẹlé Sowore tí pa Wọlé Ṣóyínká ń sọ pé wọ́n ní the fresh blood. Ṣé fẹ́ gbọ́ mi ṣe rí ká ní pé Bọ́lá Ahmed Tinubu kò jáde fún president ó ṣeéṣe kí àwọn èèyàn support Wọlé Ọmọyẹlé Sowore kò yẹ kí Ọmọyẹlé bínú rárá tí àwọn èèyàn bá support ẹ because àwọn tó jẹ́ pé wọ́n support gan ṣé Tinubu ò lẹ̀ wọ́n mọ́ ṣé Tinubu kò yí wọn sí púrọ̀ àtẹ̀bẹ̀ Tinubu lòun fẹ́ jẹ president ẹ̀yin ìsáwùrú lẹ́ẹ̀dìde ó lóun ló kàn òun ló kàn ẹ̀wọ̀n ó dẹ̀ sọ fún pé kí gbogbo yín lọ sit down how many times you have been running Àtíkù dangan tán jọ dẹ́ sàwáwù tán jọ fi gagbagaga ó ní kó lọ sit down so Ọmọyẹlé ni wọ́n wá support but ká ní pé ẹ fẹ́ revolution truly revolution gbogbo ẹ̀yin bàbá Wọlé Ṣóyínká yìí gbogbo ẹ̀yin prof tẹ wá Nàìjíríà ẹ̀yin olówó tẹ ní the new generation tẹ ní the fresh blood tí ò tiẹ̀ tí ì jẹ́ senator rí tí ò jẹ́ chairman rí tí ò tiẹ̀ jẹ́ nǹkan kan rí tó bẹ́ẹ̀ pẹ́ nídìí ẹ̀ under constitution òwòlè tán gbé dání òun ló yẹ kí election yẹn tó wáyé nígbà kan ti di tàkọ́kọ́ ó yẹ tẹ́ ẹ ti mọ̀ pé mi ń bọ̀ ẹ dẹ̀ mọ̀ pé ó lè da nǹkan lẹ̀ rẹ́bọ̀ ẹ̀ 1999 constitution yẹn ó yẹ kẹ́ ẹ kọ́kọ́ dúró lórí ẹ̀ kẹ́ ẹ kọ́ protest kó jẹ́ pé nígbà tí wọ́n bá rí gbogbo ẹ̀yin àgbààgbà ẹ̀yin ìkànnì kódà eléyìí tí bàbá Ọbásanjọ́ lè ní tí wọ́n láwọn lọ rẹ̀ support Òbí gbogbo àwọn bàbá Bánjọ Ayọ̀ Adébánjọ àwọn Bọ̀dé George gbogbo ẹ̀yin bàbá Ṣóyínká àti kálukú yín sàn support àwọn tó yẹ pé ẹ fẹ́ ká ní gbogbo yín fẹ́ ṣe ó yẹ kẹ́ ẹ kọ́kọ́ ti jìjà yẹn ṣáájú constitution yẹn ló yẹ kẹ́ ọkọ bá tù nígbà tẹ́ bá kọ̀ tiẹ̀ kò ní lè favour ẹni tó lóun fẹ́ gbé irú Bọ́lá Tinubu yẹn irú bí ẹ ṣe rí i pé wọ́n rígì election tó bá jẹ́ pé Ọmọyẹlé ló wá padà wọlé àbóbí àbẹ́lòmíì ló wọlé kódà kó jẹ́ Tinubu náà ló wọlé irú rígì yẹn ń tí INEC chairman ṣe ń jọ yẹn tí wọ́n ní kó tí ò post election result tó yẹ kó ń sọ pé kó post ẹ̀ tí ò dáhùn kò dé àti gbogbo ibi tí nǹkan ti ṣẹlẹ̀ gbogbo ibi tí èèyàn ti kú tó ló yẹ kán tún di tí ò di constitution yẹn ló máa back ẹ̀ up láti ṣú òǹgà fún rẹ̀ ṣùgbọ́n ibi tẹ́ ẹ ti ṣe yẹn constitution tún ti mú mi wá pọ́nkún lè ṣe gbogbo ibi tán ti èèyàn ti kú yẹn tán ti ṣe jàǹbá yẹn ìyẹn ti lọ nìyẹn ẹni tó kú mẹ́yẹn ti ṣòfò dànù ó ti tán fún yẹn nìyẹn kò kàn wọ́n mọ́ because order bòbí nínú constitution yẹn ó tún ti back ibẹ̀ yẹn ẹlẹ́ni the fresh blood Ọmọyẹlé ti nígbà tó kọ́kọ́ ń campaign Ọmọyẹlé Sowore lóhùn òkè sọmọ Yorùbá fún rẹ̀ ló fẹnu sọ ó ní jọ ó ní wọ́n lè máa sọ Yorùbá lọ́dọ̀ sí tàwọn tó jẹ́ kó ń gbọ́ Yorùbá but òun òkè sọmọ ó kọ́kọ́ ti sọ́ngbà yẹn ó lóhùn ìsọmọ Yorùbá làwọn èèyàn kọ́kọ́ ń bínú sí pé ó ìsọmọ Yorùbá ó dẹ̀ ń fẹ́ kí Yorùbá support ẹ̀ òun náà ti sọ̀rọ̀ tó mo sì máa ń sọ fún yín sometimes pé tí èèyàn bá wà ní ipò dẹ́ẹ̀dẹ́ mi là ọ́ ẹ má jẹ́ kí ipò tẹ́ ẹ fẹ́ tẹ́ ẹ wà yẹn ẹ má jẹ́ kó gbé yín lárugẹ ẹ má sọra yín di ẹ má gbéraga ju bí Ọlọ́run ṣe fi yín sílẹ̀ lọ wípé ká ló sọ nísọ ọmọ Yorùbá ó possible kó yẹ pé àwọn ọmọ Yorùbá mi tí wọ́n rọ́ lọ fún Òbí wọ́n á rọ́ lọ sí ọ̀dọ̀ tiẹ̀ kó wá tún wá rọ́ lọ sọ́dọ̀ rẹ o kán lọ sọ́dọ̀ Òbí o Tinubu tí lóun ó jẹ president ẹ dẹ̀ pé ní Jagaban Jagaban of Nigeria bàbá Afọbajẹ olórí àwọn agbèrò of Lagos bàbá àwọn àjòjì of Lagos olórí àwọn àjòjì ó lóun fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì àwọn ilé wa dìde ó yẹ kẹ́ ẹ ti tètè mọ̀ láti bẹ̀rẹ̀ ó yẹ ẹ̀yin ló yẹ kẹ́ ẹ dira yẹ ẹ̀yin tẹ́ jẹ́ youth yẹn tẹ́ wà láàrin wọn Ọmọyẹlé Sowore ẹ̀yin tẹ́ lẹ́ jẹ́ prof tẹ́ support Ọmọyẹlé Sowore tẹ́ jẹ́ àgbààgbà ẹ̀yin ló yẹ kẹ́ ẹ ti kọ́kọ́ dìde kẹ́ ẹ fara yín hàn bí àwọn bàbá Adébánjọ ṣe farahàn pẹ̀lú Òbí ẹ̀yin bàbá Wọlé Ṣóyínká yẹ ẹ̀ farahàn pẹ̀lú Ọmọyẹlé Sowore gbogbo yín ò fi ara hàn pẹ̀lú Ọmọyẹlé ìkọ̀kọ̀lẹ́wà ẹ kàn ṣe tán lẹ̀ ń sọ̀rọ̀ ní gbangba sà ẹ má bínú sá o kábíyèsí o ẹjọ́ ẹ má bínú mo fẹ́ sílẹ̀kùn ilẹ̀ torí mi fẹ́ tan air condition yẹn ooru ti fẹ́ máa mú mi ní díẹ̀díẹ̀ ẹ jẹ́ sílẹ̀kùn
bàbá ti ń sọ̀rọ̀ báyìí òrè tinútinú là fi ń sọ̀rọ̀ àwọn kan wá jókòó sí kọ̀rọ̀ kan ó ń wíṣì mi báàdì ogun ló máa pàyà láyà yín ẹ bá flag yẹ aláàyè tiyín ní kọ́ nìyẹn. Now ẹ̀yin náà ẹ̀wọ́ ẹ̀yin èèyàn mi ká ní àwọn bí ẹwà àwọn bàbá Adébánjọ ó ṣó ẹ̀ pé òun sọ̀pọ̀tì Òbí. Bàbá Ọbásanjọ́ ó fi hàn ní gbangba ó gbé jáde wípé òun sọ̀pọ̀tì Òbí ní publicly. Bàbá Bọ̀dé George gbogbo yín lẹ mọ̀ wípé PDP ni but body language Bọ̀dé George pa Bọ̀dé George body language ẹ̀ ó fi hàn dáadáa gbangba pé Òbí ló support kìí ṣe PDP tó wà yìí. Àìmọye àwọn àgbààgbà gbogbo àwọn bàbá Múgàjí most of people àwọn akọni nílẹ̀ Yorùbá àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá most of them wọ́n sọ ẹ̀ pé wọ́n support Òbí. Why tẹ́yìn tẹ́ ẹ jẹ́ akọni tẹ́ ẹ support fresh blood ẹ̀yin youth tẹ́ ẹ support fresh blood tẹ́ ẹ support Ọmọyẹlé why tí ẹ sọ ẹ̀ ìgbà tí mánìyẹn ń pariwo fún revolution now tó ń jà káàkiri ńgbà náà kó tó di pé wọ́n lọ tì mọ́lé a rí bí gbogbo yín ṣe fi tẹ́yìn youth yẹn show pé revolution nìyí tẹ́ ẹ máa dé ká tó yẹ pé everybody yín tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ fún rally tẹ́ ẹ ṣe ń gbà yẹn báyìí a rí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe rally June 12 gbogbo ẹ̀ tẹ́ ẹ ṣe ní time yẹn gbogbo wa la rí rally tẹ́ ẹ ń ṣe káàkiri fún revolution tẹ́ ẹ ṣe náà ẹ wo bẹ́ẹ̀ ṣe pọ̀ why tẹ́ ẹ wà pọ̀ nígbà tí ẹ ń ṣe campaign kẹ́ ẹ ṣe campaign tẹ̀lé Ọmọyẹlé ṣérò ẹ̀yin tọmọyẹlé ń gbà yín ò pọ̀ where are they wọ́n ti fowó ra gbogbo yín wá sínú APC lórí APC náà ni everything is money gbogbo nǹkan tó wà nílẹ̀ is owó ó ti ra gbogbo yín wá sí àárín wọn ìkankan nínú yín ẹ wá ronú wípé Ọmọyẹlé ni gbogbo àwọn bàbá yìí ibo ni wọ́n wà nígbà yẹn tó wá ṣẹ̀ṣẹ̀ wá di èní tẹ̀sẹ̀ wá ń sọ wípé ẹ need the fresh blood dátì ó sọ̀rọ̀ tó ju ẹnu ẹ lọ kò yẹ kí máa blend ẹ̀ mọ́ ni a máa jẹ kùkúmbà yẹn ká blend ẹ̀ yóò pè mí. Now gbogbo orú àwọn nǹkan yẹn ó yẹ kí àwọn bàbá yẹn ṣe àbí kí lẹ ní mo ti sọ ẹ̀yin èèyàn mi ẹ má da ètò mi láàmú kógun ọ̀run má bàa da ayé yín rú ẹ má da ètò mi láàmú kọ́lọ́run má fi ẹ̀mí yín ṣòfò ní àìpé ọjọ́ tẹ̀hàn pé mo dúró ẹni mo ti máa ń ṣépè jù sétorí èpè tí mi ìṣẹ̀lẹ́nu ọjọ́ mẹ́ta lẹ́ fi ń fọwọ́ sí bóyá kí n kúkú bá yín mú wá ó wà ńlẹ̀ o kò sígbà tí ò sílẹ̀ lọ́dọ̀ mi wà tí máa náwó gan ni. If everyone look carefully, majority of these agitation are from Ekiti. Okay. From Ekiti and Ondo State. Guys, what all of them are Gbam and their wife is in diaspora, stating, staging show to gullible people in diaspora. Kenny Omologo always sing it truth. Thank you. That is allegation. I don't know. Maybe Bawale Soyinka. Bóyá wọ́n gba owó because allegation nìyẹn. That is I can't say this. Ntí mi ò bá mọ̀ mi ní sọ. I don't know much about this though. Anyways. Now, kí ló dé tí àwọn ògbójú jáde kí wọ́n support Ọmọyẹlé? At least àwọn àgbààgbà kan náà support Bọ́lá Ahmed Tinubu irú àwọn bàbá Adélékè Àkàndé Bísí Àkàndé àwọn kan náà wà tó jẹ́ àwọn àgbààgbà Yorùbá kan a rí wọn bí wọ́n ṣe support wọn why tí ẹ̀yin tẹ́ wá jágbàgbà yẹn tẹ́ wá farapamọ́ fún Tọmọyẹlé Sowore ó ṣeéṣe kó náà rí ìbò ó ṣeéṣe kó náà rí èrò kó jẹ́ pé irú àwọn youth tí wọ́n ti ẹ̀ ń sọ pé kinní yẹn wọ́n á support òun náà ìṣẹ̀ tán fi ń lọ support Bọ́lá Ahmed tí wọ́n fi ń confuse wọn wípé ọmọ ẹni ìṣèdí bẹ̀bẹ̀rẹ̀ wàá mọ̀ nígbà náà pé Ọmọyẹlé o Yorùbá ni o gbóhùn fúnra rẹ̀ ló fẹnu ara rẹ̀ kó bára rẹ̀ pòun èso ọmọ Yorùbá but kó wá ló mọ̀ ní kó tètè change ọ̀rọ̀ ẹnu rẹ̀ kó tètè yí sọ Yorùbá ni mí o Yorùbá nìran mí o apá àbìkan ni mo wà o kó mọ̀ ọ̀rọ̀ ìtorí wípé àwọn kan agitate pé bóyá ó yẹ kán sọ torí mi ò kí force èèyàn mi force èèyàn sí ní tó bá wá láti inú ẹ̀ ni ibi tó lọ tó bá gbé fine tí ò bá gbé yóò padà wálé ńgbà tó bá pẹ́ tó bá yá ṣebí torí àwọn tá a pè lórí àwọn tá a farasin tó jẹ́ pé wọn ò mú nǹkan tí wọ́n ṣe
kòkòkò ń ló fa sábàbí nǹkan tó ń ṣẹlẹ̀. So àwọn ni wọ́n fa sábàbí yẹn tó fi dàbí pé kínní. Ẹni yẹn tún wá béèrè lọ́wọ́ mi pé you only support Obi, you only support Peter Obi, where do you stand? Let us know. I stand for nowhere. I didn't support Obi. I'm telling you several times. Me ò support Obi in any way. I'm not for any party. I'm for òmìnira. Òmìnira ni mo wà fún. Tí mo bá ń sọ̀rọ̀ tí ò favour Peter Tinubu, tọ́rọ̀ mi ò favour Atiku, it doesn't mean pé Obi ni mo support yẹn. That's why tí mo ṣe máa ń sọ fún yín nínú ọ̀rọ̀ Yorùbá ẹ̀, tí mo bá ń sọ̀rọ̀ bí mo ṣe wà ẹ̀, kò mí pé torí pé mò ń sọ ohun tí àwọn bàbá ń ṣe tó wrong, tí mò ń sọ ohun tí Sunday Igboho ń ṣe tó wrong, tó yẹ kán correct ara wọn sí, it doesn't mean pé bóyá mo support yìí pé ìtorí unity ni mo fi ń sọ. Ẹ máa ń da kinní yẹn pé ẹ má dà pọ̀. Mi ò gbèjà ya onítìrì. Kí ya onítìrì tó dé ni mo ti máa ń sọ̀rọ̀ tèmi. Mi ò kàn tí ìsọjú abẹ́ ń kó lérí ọ̀rọ̀ wọn nítorí wípé wọ́n tí àwọn náà tí go deeper, mi ìdẹ̀ tí ìrásìírí wọn tó pọ̀ tó báyìí. Mi ì tí rí, èmi máa ń sọ̀rọ̀ tipẹ́tipẹ́ náà, ṣé mo ẹ̀sẹ̀ ń fèsì bàbá ni. Ìyá onítìrí kìí ṣe January ni wọ́n dènà, mi ti fún bàbá jẹ láìmọye ìgbà. Mo ti sọ̀rọ̀ nípa wọn ní November, mo ti sọ̀rọ̀ nípa wọn ní January, tí gbogbo yẹn máa sọ pé mo sọ̀rọ̀ nípa wọn tí mo ní kán lọ sí farm, kán lọ sí àwọn kankan. So ìyá onítìrí ò dẹ̀ tí ìjọ ẹ̀ nígbà yẹn, wọn ti darapọ̀ fully. So kì í ṣe èdè ni mo ti ń sọ̀rọ̀ mi, bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ̀rọ̀ mi láti ilẹ̀, ọ̀rọ̀ tèmi ò yàtọ̀ rí, torí ẹ̀ máa ń káǹtì, ọ̀rọ̀ mi ò kí yàtọ̀. Ó kàn lè máa peléke sí ni, ó kàn lè ó lè máa gba grade ni, ó dẹ̀ ti di grade, ó grade ni, ọ̀rọ̀ ẹnu mi grade, you know, ó ti gba kólèdì ọ̀dẹ́, ó ti gba ránkì, ó gba ránkì ni, mo fún ránkì ni, kò sí nǹkan, ọ̀rọ̀ ẹnu mi ló kàn gba ránkì. Ọdún kan kò yẹ kéèyàn náà máa dọ́ọ̀là rẹ̀, ó yẹ kó máa, tó bá yá nìsín, ó yẹ ó gba ránkì ni, kò sí nǹkan tó fi lé, ó lè dùn wọ́ kó bá wọ bí ò sì yẹ kó bẹ́ẹ̀, because of pé ibi tó fẹ́ kí n dúró sí mi ìdúró bẹ́ẹ̀, ẹni tó fẹ́ kí n support mi ò support yín. N tẹ́ fi ń rò nìyẹn pé mo support Obi, mi ò support kinní kan, ibo ni mo stand fún. Mo sọ fún yín pé mo dá dúró ní tẹ́ni ọmọ ológo Yorùbá dá dúró ni mí, mo dá wà ní, I wish to stand alone because mi ò fẹ́ wàhálà tí kì í bá ṣe pé àgbádùn. Ẹ̀yin èèyàn mi, mo fẹ́ question yín, ṣé yóò rí pé Yorùbá ò gbádùn ni? Ọlọ́run àgbádùn, gbogbo wa ni òkè sẹ́yìn àtẹ̀mí àgbádùn, Ọlọ́run gbọ́ àgbádùn, Ògún gbọ́, Ògún rè àjọ gbádùn ni. Torí tá a bá gbádùn, tá a wà alright, are you getting it? Tá a wà okay, kò yẹ ká máa bára wa jà. Ó rí pé common sense wa ó ti travel, àwa ń bára wa jà, ẹ rí pé àníró ònà àlọ́pọlọ àgbọ̀n rárá. Bàbá ń bá mọ̀mọ́ jà, mọ̀mọ́ ń bá bàbá jà, àwọn ọmọ lẹ́yìn náà ń bára wọn jà, wọ́n wá bọ́ sórí social media, elé àjáde aṣọ afún elé jẹgbó, elé náà jáde afún elé jẹgbó, ti bí ẹ rí pé àgbọ̀n àlọ́pọlọ wá ti yòrò, ẹ rí pé àgbọ̀n rárá. Àwọn tó wà níta wọ́n wá ń fi wá sí yẹ̀yẹ́ pé ẹ̀rí hàn sáwọn tá a fẹ́ lọ darapọ̀ mọ́nú, ẹ̀rí hàn wọ́n fẹ́ gba Yorùbá nation, àbẹ́ rí pé àlọ́pọlọ wọ́n gbé èèyàn wá kẹ́ẹ̀tì ẹ̀ wá pẹ̀lú àwọn àgbààgbà yẹn sọ́dọ̀ ọ̀rú yìí ni wọ́n wà. Ẹ̀yin tẹ́ ń jà ká ẹ̀yà àrídàgbà, ṣé ẹ̀yin ilẹ̀ fẹ́ invite irú yìí tán bá ṣe mistake ní sí ẹ̀fẹ̀ dí wọ́n ta ní gbangba. Ẹ rí pé àwa òkè, a nídìí láti ronú. Bánjí Akíntóyè, you need to tó létò, ẹ jẹ́ ká mọ ibi tẹ́ wà. Ẹ̀yin àgbààgbà sọnù tó jẹ́ pé mo mọ̀ pé Bọ́lá Ahmed Tinubu ni most of people yín wà fún. Ẹ̀yin kan ní bàbá Adébánjọ, ó ti ta sí àgẹ̀rẹ̀ torí pé ó lọ support Obi, ẹ ló ta sí àgẹ̀rẹ̀ torí pé ó lọ support Obi. Ká ní Tinubu ló support, and I'm very sure pé ẹ̀rí sọ pé ó ta sí àgẹ̀rẹ̀ o. Mo rí ìròyìn tẹ́ gbé jáde, ẹ wá tún títí Bánjí Akíntóyè, ẹlẹ́yìn lẹ fi jẹ kinní kan, ẹ̀yin lẹ fi ṣe gbá. Lóòótọ́ mo gbọ́ story yẹn rí tán ní bàbá mowó ná, ẹ rí pé gbogbo owó ògbọ́n àjọgbọ́n ni, torí ẹ̀yin tẹ́ ẹjọ́ lórí go gbádùn, báwo làwọn ọmọ lẹ́rìn go ṣe gbádùn? Àwa ń fi ara wa ṣẹlẹ́yà, àwa ń fira wa ṣẹ̀ṣẹ̀, ẹ rí pé àrà àìtì. Sẹ́yìn ò mọ̀ pé àwọn ará àta òkè, àwọn tó fẹ́ darapọ̀, tó wù wọ́n wípé àwọn náà fẹ́ darapọ̀ mọ́ Yorùbá, pé wọ́n Nàìjíríà ti sú wọn, sán lè darapọ̀ pẹ̀lú ntànṣe. Ibo náà fẹ́ wọ̀, ṣé àárín ìjàmbí àbá àárín ìjàmbí, ṣé ibo náà kan wá láwọn fẹ́ wò yín fún ìṣẹ́jú 5,
kó jẹ́ ìjà èpè èébú. Ẹ̀yin tẹ́ jẹ́ leader ní kì í sọ̀dọ̀ tèmi o. Kán tẹ̀ láwọn leader wọn jáde lé kán tó lọ́dọ̀ leader lè èpè èébú àṣírí lẹ̀ gbé jáde kán tó láwọn mórí lọ bí èébú èpè àṣírí lẹ̀ gbé jáde wọn ni ṣébi tá a dùn sí ni wọn ò jà pa àrònú gbogbo wo gbọ́n àtàgbà àtẹ̀wé we need to change. We need to change our ways. It is not good. This is not the way we are agitating. This is not the way people are agitating. It is the way we need freedom from slavery, from the bondage of slave master. Àwọn tí wọ́n fira wá sínú ẹ̀. Eléyìí ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Bó bá sọ̀rọ̀ jù, wọ́n àtàkì ẹ̀ gbà. Bẹ́lẹ̀ bá sọ̀rọ̀ wọn á lò ti rúdù. Ẹ rí pé nǹkan ṣe wá. Hello. Bẹ́ẹ̀ ni life ni. Okay, yeah. Mo rò pé mo text pé calling show ni but me the response mo ṣe bí. Okay, ó yẹ pé tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ẹ má wọrí ẹ sọ̀rọ̀. Tẹ́ bẹ́ sọ̀rọ̀ ni. Yeah, okay. Yeah, ẹ lè gbé mi sí speaker kí n bèrè ọ̀rọ̀ láwọn èèyàn. Yeah, wọ́n ń gbọ́. Yeah, nǹkan tí mo fẹ́ bẹ̀rẹ̀ láwọn èèyàn wa ni pé tẹ́ Yorùbá ní téèyàn bá mọ ibi tó ti ń bọ̀ àmì tó bá mọ ibi tó ń lọ á mọ ibi tó ti ń bọ̀ a fẹ́ gba Yorùbá nation. Ekiti. Dara is from Ekiti. Many of them like that and so on and so forth from Ekiti. Election, governorship election come up in Lagos, in Ekiti state first among all. Gbogbo wọn lọ gbowó wọn lọ dìbò síbẹ̀ l'Ekiti lọ́wọ́ APC. Wọ́n dẹ̀ láwọn fight for Yorùbá nation. During the campaign and the rallies, Ekiti state ló gba number 1. Ṣó yẹ kó dìbò fún APC ń bẹ̀ ni. Àbí kí ló dé a máa ń gbé bọ́ ní àkínkè. Mo tọ́ dẹ̀ nítorí àwọn ni wọ́n gba grade àwọn náà pọ̀ jù ń bí. Àwọn náà ṣe Èkìtì rally wọn ní gbogbo rally Nàìjíríà Yorùbá land Èkìtì ní number 1 ibẹ̀ náà ti tú yáyà jù. Àti Oǹdó wọ́n lọ Òṣogbo náà Oǹdó náà wọ́n pọ̀ náà ló sùn. Buhari kan wo rally yẹn báyìí ó wo Sunday Igboho lórí mọ́tò l'Èkìtì pé àwọn lè ti lé òun kó ìjọba tán. Ok ìgbà tí election dé gbogbo wọn náà lọ dìbò síbẹ̀ àwọn ará Èkìtì náà ló lọ gbowó tó lọ dìbò síbẹ̀ adẹ̀jókòó síbi à ń tọrọ wa fẹ́ gba Yorùbá nation. Adẹ̀ à ń jà là ń tọrọ wa bá ń jà à ń bára wa jà. Bàbá Akíntóyè jókòó sí Kotonu àti Sunday Igboho ẹ máa mú bọ̀ ẹ máa Kóyìkì jókòó London Kóyìkì tó jẹ́ pé ló dàbí ọmọ léèlẹ̀ nígbà tó bẹ̀rẹ̀ agitation ẹ̀ ní 2 years ago ní London tó bá lọ bíṣẹ́ láràárọ̀ tó ń padà sílé ló máa ń ṣe show nípa Yorùbá nation ìgbà tó máa lọ wọlé Sunday Igboho ṣe bó kàn lè gba London lọ padà kó ṣe dúró òun náà wá gbowó jọ super chat 944774474 àwọn diaspora people tó gọ̀ tí ò da àwọn ará Canada àti US ló gọ̀ jù gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní rẹ́wọ́ sí gbogbo owó yẹn dáhùn ti fi kọ́ estate Ọlọ́run á dáríjì gbogbo wọn Ọlọ́run á dẹ̀ ṣàánú gbogbo wa Yorùbá nation àwa tó kù nílẹ̀ Yorùbá Ọlọ́run á jẹ́ àgbọ́n ó dìgbà tá a bá tó gbọ́n àti ìgbọ̀nsá ti diaspora ọ̀rọ̀ wọn ò jọ mí lójú torí àwọn yẹn bó ṣe ń rí náà ṣe ń ná ẹ jẹ́ ká jókòó ká dira wa léèrè mo mọ̀ wípé sister Teniel sí orí show Dara ni mo ti kọ́kọ́ sọ̀rọ̀ plan B bọ́rọ̀ plan B ṣe káàkiri gbogbo social media tó bẹ̀rẹ̀ sí ní blast mi tó ń bú lórí show Dara nìyẹn wọ́n ní show wọ́n ní plan àwọn táwọn ní náà ní Yorùbá nation plan B mi tí mo gbé wá àwọn tí ẹ jẹ́ kí n ṣàlàyé kí ni mo mean by plan B àwọn jẹ́ ń sọ̀rọ̀ ìbú náà bẹ̀rẹ̀ sí ní bú wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè fún mi nìyẹn ṣé tí wọ́n gba Yorùbá nation náà ní ìsìn mo fẹ́ sọ fún wọn gbà pé plan B wípé torí tí ò bá ṣe é ṣe bọ́ ṣe ń ṣe yọ̀bọ̀kẹ́ yìí kọ́jẹ́ ká lọ plan pẹ̀lú gbogbo èrò tó ń ṣe lálẹ́ kiri àti Yorùbá nation tó àwọn èrò pọ̀ rẹpẹtẹ nídìí Yorùbá nation yẹ́dẹ́ ká lọ try káwa gan ní pátì kan AD wọ́n ti ṣerú ẹ̀ ní South West tó yẹ pé South West nìkan náà jókòó sí pẹ̀lú 6 state wọn wọ́n dẹ̀ ní councillor wọn ní chairman wọn ní gbogbo ẹ̀ let's start working on that and the plan B yẹn ni pé tabara assemblies tari national house of rep ta ní sínétọ̀ ńlẹ̀ Yorùbá wọn á dúró ní Àbújá wọn á lè ṣe agitation wa a máa fight fún cause wa àwa gan-an lè ti bẹ́ẹ̀ ní gọ́fúnà ní South West wọn ní kí ló ń jẹ́ plan B Yorùbá nation ní plan àwọn ṣé tí wàá gba Yorùbá nation náà ní ìsìn Ọlọ́run á jẹ́ kí gbogbo wa gbọ́n ẹ ṣé gan-an mo dúpẹ́ fún àǹfààní tẹ̀ fún mi. All right. mo ṣe wà lórí ìṣòwò ń gbádùn ìṣòwò lọ okay opinion tí wọ́n nìyẹn jọ so lórí èyí tí wọ́n sọ béèyàn bá rí bí wọ́n ṣe ń ṣe lọ nígbà yẹn everybody á rò pé plan B báwo but ẹ mọ̀ pé ibi tí ò bá sífẹ̀ẹ́
kéèyàn tó lè ṣe anything. Akúkú rí lára wọn tí wọ́n sọ̀rọ̀ ńgbà yẹn tí mo rí lára àwọn mídíà yìí nígbà yẹn tí wọ́n dáhùn wípé plan B bóyá kí wọ́n fi Sunday Igboho lé as a president. Mo kọ́ rẹ́rìn pé Sunday Igboho president alẹ́ máa yín kíní tí máa ń ṣeré jù Sunday Igboho for president. Mo ní irú àwọn ọ̀rọ̀ wo leléyìí tó yẹ ká mọ̀, tó yẹ kẹ́ tó máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí níta gbangba, àwọn ọ̀rọ̀ tí ò yẹ ká gbọ́. Mo kàn wò wọ́n gbà náà bá mo ní well opinion tí wọ́n ní, torí irú statement yẹn kò yẹ kó jáde lẹ́nu wọn rárá àti rárá, kò tí ẹ kó bọ́ta wọ́n dẹ̀ sọ. Now ṣé ẹ rí pé a ní àròjinlẹ̀, torí tí Yorùbá bá ní àròjinlẹ̀ so yẹ ká máa bára wa jà. Ẹ má ẹrù ọ̀rọ̀ yẹn o, a fẹ́ gba orílẹ̀-èdè, kì í ṣe plan B táwọn sọ pé ká ní party, ká dá party sílẹ̀ o tán máa wà nù Nàìjíríà o. Nation la fẹ́ gbà, orílẹ̀-èdè, ìlú tó máa dá, tó yẹ kó náà máa dá dúró bíi Kútọ́nù, ó máa dá dúró bíi Ghana, ó máa dá dúró bíi Dubai, ó máa dá dúró bíi London. Bẹ́ẹ̀ ni Yorùbá tẹ́ fẹ́ gbà o. Ṣùgbọ́n ká tó gbà, àwa tá a jà yẹn, tá a ń jà fún àwọn, tá a ń ṣe aṣojú àwọn ọmọ Yorùbá tó ráṣojú làwa, àwa là ń jà fún wọn. A nífẹ̀ẹ́ ara wa, a bára wa ṣe, a bára wa ṣe. We don't know each other. Like ara wa. A fira wa sínú. A ti búra wa yéye. A ti búra wa yéye. Yéé. A ti tìka bojú ara wa, ti gbéra wa tìràbàyè. A dẹ̀ fẹ́ gba nation. Àwọn adẹ̀ la fẹ́ gbà àwọn èèyàn tìràbàyè. Àwọn la fẹ́ gbé àwọn èèyàn tó wà nínú ilẹ̀ Yorùbá tìràbàyè lọ sórílẹ̀-èdè bòmí. Àwọn tó wá fẹ́ gbé wọn tìràbàyè fún ọ̀fẹ́ ra wọn dénú. Ṣé tó bá gba nation sáwọn kan náà kọ́kọ́ máa para wọn. Ọlọ́mọ jẹ́sí sí àti ìgẹ́, mọ́ jẹ́sí sí àti ìdànù. Nígbà bá wà pẹ̀lú àwọn tó bára wọn jà yìí. Tá ọ̀sẹ̀ tù tó wà lẹ́yìn, àwọn àgbà nation tán. Ẹ̀mí mi lẹ́wàá fi ṣètùtù ilẹ̀ Yorùbá láàrin ara wa. Àwọn tí ó jìyà tó ti lọ gbowó lọ́wọ́ olóṣèlú, àwọn ni wọ́n máa jọrọ nation tẹ́mi bá jà fún. Ẹ jẹ́ lọ́rọ̀ lóyún nation tó Ọlọ́run fẹ́ jà fún. Àwọn tí ò jà fún, tí wọ́n fún lépè búlọ́ọ̀gì ń ta. Sáwọn kan ni ó jèrè rẹ̀ gbọ́dọ̀ bá ti frustrate ìgbésí ayé ẹ̀ táyé ẹ̀ ti rán. Tí fúnpa ti ga mọ́ ọ lára. Ẹ lọ stop ìjà. Let's stop fighting. We need peace. Let peace reign. Let's stop it. It is not by force. Ká bára wa ṣe àṣepọ̀. Èmi náà ò lè báyọ̀ ṣe àṣepọ̀. But we need peace. Kíjà tán, kó ní kálukú tán, máa ṣe tiẹ̀ lọ kí máa ṣe tèmi. Ìwọ mọ́kọ ẹ, kó ní kálukú gbé ọkọ́. Kó ní kálukú gbé ọkọ́ tiẹ̀. Ìwọ roko ẹ gbà bí lọ. Ìwọ roko ẹ gbà bí lọ. Ìwọ ẹ mórí lọ́nà bí. Ìwọ náà dá padà mórí títí ẹ lọ báyìí. Kẹ́ wá lo strategies yẹn. Ẹ wá lọ pàdé níwájú. Sápá bí ni ìwọ ti gbà. Ó yẹ lọ pàdé lókè. Ibi tẹ́lẹ̀ bá ṣe tiẹ̀ dé. Láàárín ọdún kan challenge ni. A fẹ́ wo ibi tí ìwọ bá ṣe tiẹ̀ dé. A fẹ́ wo ibi tí ìwọ bá ṣe tiẹ̀ dé. Ẹ wá pàdé níwájú, àwa tó jókòó ní round table. Kálukú wà dá tiẹ̀ sórí table. Dandan kọ́ ni ká bára wa ṣe. Dandan kọ́ ni kẹ́ ẹ sọ pé kí lè gbé blueprint tiẹ̀ wá, ìwọ gbé blueprint tiẹ̀ wá. No, ṣe tiẹ̀ kémi náà ṣe tèmi. Kó ní kí peace yẹn sáà lè reign. Bọ̀ kí àwọn ọmọ wa lè jọ wà ní ìṣọ̀kan. Kí àwọn ọmọ tẹ́ ń jà fún, kí inú wọn lè dùn, kí wọ́n lè ní happiness. Àwọn ọmọ tẹ́ ń bá fà, àwọn ọmọ tẹ́ ń pè lé, oníkálukú yín á lè pè wọ́n bóyá ẹ̀yin ọmọ yẹn ó yẹ jáde. Àwọn ọmọ yẹn á jáde tí peace bá wà. Kì í ṣe pé wọ́n máa bẹ̀rẹ̀ sí ní tún máa set ara wọn up. Tí ò bá sí peace, tí ò sí ìrẹ́pọ̀, wọ́n á máa set wọn up because wọn ò ní fẹ́ gbà. Ṣé nation ta fẹ́ gbà nìyẹn? Ẹni bá sòótọ́, ẹ máa bẹ̀rẹ̀ sí ní forí jáná, fapá jágbọ̀n, ìjà wo ni kẹ́ ẹ parí? Ẹ lè bá ràn kankan ṣe. Bàbá náà máa ṣe rárá mọ́sọ̀dọ̀ ara Kọ́lá Gbájá ń bí. 88 years for that matter. Everything is about the money. Tó bá jẹ́ pé owó lẹ fẹ́ gbà, kì í ṣe ilẹ̀ máa wà lọ́ndà account, kì í ṣe ilẹ̀ máa wà lọ́ndà owó. Ọ̀tọ̀ làwọn tó máa wà lọ. Àwọn eléyìí tí ẹ máa dúró gédégbé tí wọ́n ti gbọ́dọ̀ sí láàrin mídíà. Wọ́n gbọ́dọ̀ sọ pé àwọn wà nínú mídíà. Wọ́n gbọ́dọ̀ sọ pé àwọn wà nínú group kan. Kò ń ṣe group ni wọ́n.
wọ́n máa dá dúró ni, wọ́n máa dá dúró báyìí ni tó jẹ́ pé ó máa dàbí joint account. Joint account ni kódà kò ní sí orúkọ wọn bẹ̀ lásán pọ́n fẹ́ gbowó tán bá dé láwọn fẹ́ ṣe. tẹ́ ẹ bá lẹ́yìn tẹ́ ẹ pera yín leader, lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá jẹ́ leader yẹn wọ́n á tún wá mú àwọn tíìmù àwọn èèyàn even láàrin mídíà wọ́n á tún mú èèyàn kan jáde ńbẹ̀ tó jẹ́ wípé ó máa tún ṣé òun ò bá tí ì sign ẹnìkan kan nù yín ò lè gbowó. ẹ tó wá máa ní èèyàn kan tó tún wá dépò ló máa fi àṣẹ sí kẹ́ tó lè gbowó jáde tí ò bá mọ tẹ́ ẹ fẹ́ fowó ṣe kò ní sign ẹ̀, tẹ́ ẹ bá sign ẹ̀ lè gbowó. tẹ́ bá ń gbọ́rú àwọn owó yẹn no go area ni. ẹ lè máa fi Yorùbá ṣe business, ẹ lè máa fi Yorùbá jẹun. gbogbo ilé tẹ̀yìn fi Yorùbá kọ́, tẹ̀yìn kọ́lé, tẹ̀yìn ra mọ́tò, tẹ̀yìn ṣe gbogbo ẹ̀ Yorùbá ilẹ̀ ló yẹ kẹ́ ẹ fi rà kalẹ̀ fún nation yín. kí nation yẹn má ti dé gan ẹ máa ní àwọn nǹkan tẹ́ ẹ ti ń build nínú ẹ̀, ó máa ní àwọn nǹkan tẹ́ ẹ ti ń ṣe bẹ́ẹ̀ ní orúkọ nation yín. níbẹ̀ làwọn èèyàn gá ti máa wò kó dàbí pé ẹ serious. ẹ̀yin tẹ́ ẹ fẹ́ gba nation tẹ́ ẹ serious tán ti ń rí mi nínú yín tí ò lówó rí tó ti náwó, ẹni tí ò ra mọ́tò rí ti ra mọ́tò méjì, ẹni tí ò kọ́lé rí ti kọ́lé, ẹni tó yẹ pé pẹlẹbẹ báyìí ló ti di rẹ̀bẹ̀tẹ̀ tó bá tà ti mọ̀rọ̀ pa, tó mọ bọ́n ṣe ń dánu, tó mọ bọ́n ṣe ń fárí olórí, tó mọ bọ́n ṣe ń gbèsè ẹ̀yìn rọ, tó bá ti lè ń pariwo Ìgbòho báyìí ó ti tán nìyẹn. ó ti tán. wọ́n ti rò pé táwọn bá ti lè dárúkọ Sunday Ìgbòho báyìí wọ́n mọ̀ fáwọn lówó, àwọn ò rérò, wọn gbẹ̀gbẹ̀ pé n tó ń tán lọ́dún eégún, ìgbà ò tán lọ bí òréré, ayé ògùn lọ bí ọ̀pá ìbọn. We need peace. Tẹ́ bá need the nation, Professor Banji Akintoye, you need to make peace. You need to make peace and apologize. I'm still telling you today. I'm still repeating it. You need to apologize in public. You deceive us. And need gbogbo yín tẹ́ pé ayé lágbàgbà sọnù yẹn. You need to apologize. Sunday need láti apologize. Every one of you. Ẹ need láti apologize. Koiki gan need láti apologize in public for Yoruba. Because you deceive people. Pé ìwọ máa wá sí Nàìjíríà máa ró sùkùsùkù wá. Did you ró sùkùsùkù? Ó ní kán máa count number, kán máa sọ iye ọjọ́. Did you apologize? You never apologize. And you make a lot of money in this struggle. Oh, they apologize. Ẹ dẹ̀ sì tó ń deceive àwọn èèyàn. Gbogbo ẹ̀yin media, you need to apologize. Tẹ́ pé ayé ní media presenter, tẹ́ máa ń ṣe meeting àsìkò. Ẹ ti deceive a lot of people. Ẹ ní láti apologize fún gbogbo àwọn tẹ́ ẹ ti tàn. Kẹwàá bẹ̀bẹ̀ níwájú Ọlọ́run torí ẹ múlẹ̀ fèkì, ẹ ń búra fèkì, ìbúra yín lórí irọ́ ni Tinubu lẹ support. ẹ wà máa sọ fún mi pé ṣe bọ́ ọmọ Yorùbá ni ẹ dalẹ̀ Yorùbá, tẹ́ ẹ bá support Tinubu náà ẹ dalẹ̀ Yorùbá ni mo fi ní ìbúra tẹ́ ẹ bú níjọ́ kìíní àná irọ́ ni. mo sọ fún Heritage, mo ní ìbúra tẹ́ ẹ ń bú yẹn kò ní mí ní o, ẹ má búra mi. ẹ sọ pé láàárín àwọn tó ń jìjàngbara bọ́ tẹ́ ẹ bá ń fi Yorùbá nation búra kò ní mí ní Tinubu is Yorùbá o. wọ́n sì ti ń sọ lẹ́ni pé sáwọn dalẹ̀ ni, àwọn tán láwọn búra wọn ní sáwọn dalẹ̀ ni. mo sì rẹ́wọ̀n tó sọ fún mi pé sáwọn dalẹ̀ ni. ṣé Tinubu kì í sọmọ Yorùbá ni? mo ní you see, only tẹ́ni ọmọ ológo nìkan ló fi agitation búra. mi ì fi pé Yorùbá nation, mo là á báyìí ni, mi ò fi Yorùbá nation búra. nínú ìjàngbara yìí, nínú òmìnira yìí tí n bá dà yín, kò sí kankan nu wọn tó lè sọ tí mo sọ náà, ìkankan nu wọn ò lè sọ. àwa ń bára wájà bẹ̀rẹ̀ sí ní jà, àwọn àrùn propaganda, ẹlòmíì àhùn rọjò, ẹlòmíì lọ sí voice note wọ́n wá purọ́. Tinubu wá àwọn politician wọ́n wá kó sí àárín yín, wọ́n wá ń da àárín yín rú, wọ́n wá bẹ̀rẹ̀ sí ni wọ́n máa pè. mo ti mọ bó ṣe lọ, mo ní ẹ má gbé kọ́ o, wọ́n máa pè sórí show. ó ní àwọn a lot of ìran àti a lot of information tí mo ní ẹ má gbé kọ́ wọn lórí show. tẹ́ bá ti kàn máa búre èèyàn lórí show ẹ má accept, because àwọn people yẹn máa ti bẹ̀ wọlé torí tán bá ti lè bú Táyé lọ́dọ̀ ẹ, wọ́n á tún sọ àwọn náà wọ́n máa lọ sọ́dọ̀ Kẹ́hìndé, wọ́n á lọ bú ẹ, wọ́n wá máa sọ fún yà, wọ́n náà máa rú ẹ lábẹ́ pé lọ fún lésì. wọ́n lè dédé fún ní 50,000 naira péré, wọ́n lè fún ní 200,000 naira péré tí ò rí rí. wọ́n lè ní wò ó, wọ́n bá ti lè fún ní bóyá bíi 50,000 lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́rin, inú tiẹ̀ náà ti dùn. wọ́n wá máa darí ẹ̀, wọ́n máa control gbèsè ayé because ọmọ ojú ọ̀rọ̀ lárí lẹ́lòmíì tó ń pò bàbá ẹ̀ níyọnu, wọn ọ̀rọ̀ lárí, wọn ọ̀rọ̀ owó rí. ṣé gbogbo orú àwọn nǹkan yẹn kò yẹ ká ronú? ẹ stop láti máa bá yàn jà. so ẹni tó ń question mi, ìdí tèmi ò fi lè support wọn nìyẹn, because tí wọn bá ti lè make peace, mi ò dúró níbi tíjà bá wà, mi ì dúró mẹ́, mi ò support anybody, mo dá wà. bí tí bá kọ́yà tán bá gbó tí bá rí pé òótọ́ lé ní tí bá rò tán bẹ́ẹ̀ àjọṣe, but tán sì wà lórí ká máa gbowó owó tí ì ṣe pé nǹkan tí wọ́n yẹ kán ṣe náà ṣe, mi ò ní interest.
mi ò ní interest inú ẹ̀. Now lórí yẹn ó lọ bẹ́ẹ̀, ẹ jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹlẹ́ẹ̀kejì lórí Gbajabiamila. Ìròyìn yẹn jáde lórí Arise ló gbé jáde, ó ní Tinubu begging team building considers Gbajabiamila as chief of staff. The current House Speaker has already started discharging the duty of COS, having officially resumed with President-elect in France. Now ẹ jẹ́ kí n analysis àṣírí kan jáde mẹ́yẹn tẹ́yìn èèyàn ò mọ̀, mo máa sọ àṣírí yẹn fún yín lẹ́nu. Ṣé rí Gbajabiamila ṣe mọ̀ pé òun ló tún padà win ní election ẹ̀. Èèyàn kan ló sọ àṣírí yẹn fún mi lára àwọn èèyàn tí wọ́n súnmọ́ Bọ́lá Ahmed Tinubu. Nígbà tí wọ́n rí post yẹn náà wá pè mí, wọ́n wá ní post yẹn o pé ṣé mo tiẹ̀ mọ ohun tó mì gangan. Mo ní mi ìmọ̀, mo nítorí mi tí ìgò dìpàlẹ́ lórí, ó kàn fọ́ ní ìsinmi náà ni pé báwo ni Gbajabiamila ṣe máa di chief of staff tọ̀, ó máa di chief of staff COS tọ̀, kò sí problem because House of Speaker la mọ̀ sí, speaker ló wà ní House of Representative, House of Rep, àwọn náà wà nílé ìgbìmọ̀ asòfin yín ní Àbújá tí wọ́n ń tọ̀nù gbogbo bẹ̀ yẹn. Báwo ló ṣe máa wá di wípé ó máa di chief of staff? Ó dàbí pé torí pé ó wọ́ wọlé, wọ́n ní El-Rufai, ìyẹn former governor of nílùú wọn lọ́hùn ní Kaduna bí Kano ni, ìyẹn El-Rufai títí El-Rufai ara àwọn ọmọ Tinubu, ṣé mọ̀ pé ọmọ Tinubu náà ni Rufai. Mo gbọ́ story yẹn wípé wọ́n ní Rufai ó bínú, ó yarí wípé Gbajabiamila kò tún lè padà tún jẹ chief of staff, kò tún padà tún lè jẹ speaker mọ́ ní house mọ́, kò lè ṣàlẹ̀. Ìjà yẹn wá ṣẹlẹ̀ láàrin tíìmù APC, ó dájà sílẹ̀ pé kò lè tún wọlé, tó lóun ló tún padà wọlé, pé Yorùbá ò tún lè wọlé fún speaker again because nígbà tí Yorùbá bá wọlé fún speaker, ọ̀dọ̀ àwọn ńkọ́, àwọn ló yẹ káwọn ṣe kán fi nọ́ọ̀tì síbẹ̀ yẹn because Yorùbá ti jolórí ní speaker bẹ̀ yẹn. Abẹnugan náà dẹ̀ ni eléyìí tí Gbajabiamila ṣe ń bẹ̀ yẹn, abẹnu tó yẹ pé àwọn tó jẹ́ tẹnu wọn mú tó ṣe kinní bẹ̀ yẹn ńlò náà jẹ́. So ibi tí wọ́n ní wọ́n ti ń fà á, wọ́n ní Tinubu wá bẹ tó Gbajabiamila nísìn, ó ti fi ipò yẹn lẹ̀. Ṣé àwọn pọ́n ló wọlé, wọ́n ló ti fi ipò yẹn lẹ̀, ó máa filẹ̀ fún ọmọ nọ́ọ̀tì kan, àwọn ọmọ Fúlàní kan náà máa filẹ̀ fún, ló máa gba ipò Gbajabiamila yẹn sìn. Torí òní INEC announce as a winner, but ó ti fi ipò yẹn lẹ̀ fẹ́ lómi torí pé El-Rufai ti sọ pé kò sí nǹkan tó jọ, wọ́n ti sọ dìjà, ìjà dẹ̀ ti ń lọ tó ti di awuyewuye nínú ilé wọn, nínú ẹgbẹ́ yànnà pàjá wọn. But Tinubu, wọ́n wá ní Tinubu wá bẹ Gbajabiamila wípé kó má wọ̀rí, ó máa fi jẹ chief of staff. Ìdí nìyẹn o tó fi sọ pé ó máa fi jẹ chief of staff o, and the chief of staff yẹn náà dẹ̀ ní òun ló máa tẹ̀lé ká. Ẹ mọ́ wà pé chief of staff náà máa dàbí amúgbálẹ́gbẹ̀ẹ́ ni, gbogbo ibi tí Tinubu bá ń lọ òun ló máa tẹ̀lé lọ. Kò síbi tí Tinubu bá wọ̀ wọ́n jọ máa wọ̀ ni, kó ń travel lọ sẹ́ni country wọ́n jọ máa lọ ni. Ìyẹn chief of staff òun ló wá fẹ́ fi ṣe, torí wípé Rufai ti yarí post tó wà yẹn, wọ́n ti gbé fún ọmọ Fúlàní kan. So ni Tinubu fi wá promise Gbajabiamila ní chief of staff. Àṣírí tó wà ńbẹ̀ ni mo sọ fún ilé ni o. He can't be speaking anything. If Tinubu become president, it is never going to happen. It's never going to happen. It is all chance for that to happen. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ yẹn ṣe ẹ má ti bẹ́ẹ̀. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí Tinubu fi promise Gbajabiamila ní chief of staff. Mo wá fẹ́ sọ nǹkan kan wípé mo ń wo géèmù ìbò ṣe ń lọ o. Tó ṣe mọ̀ pé ọmọ Tinubu náà ni Rufai, APC náà ni wọ́n ẹgbẹ́kẹgbẹ́. Now èmi tiẹ̀ wá ń wo kinní kan, mo kàn ń imagine ni o, I'm just imagine wípé tí àwọn people bá wá lọ gbé Bọ́lá Ahmed Tinubu bọ̀ gbẹ́ now wọ́n ti gba speaker kúrò lọ́wọ́ Gbajabiamila. Gbajabiamila nísìn wọ́n ti gbà kúrò lọ́wọ́ ẹ̀, òun ti fúnra rẹ̀ torí pé wọ́n ti bá a sọ̀rọ̀, wọ́n ti náà máa fi ṣe COS ìyẹn chief of staff, ó dẹ̀ ti accept, ó ti fi pò yẹn lẹ̀ fún ẹlòmíì tán wá fi pò yẹn fún, tó bá wá wọbẹ̀ tóun ti wà ń bẹ́ẹ̀ ńkọ́. Now ìyẹn ti wà lórí ipò tí Bọ́lá Ahmed Tinubu fúnra rẹ̀ tán ló fẹ́ ṣe
tí wọ́n bá fẹ́ ṣe inauguration tí wọ́n bá wá swarin rẹ̀ hìn nǹkan mo kàn imagine o káwá ní wọ́n wá padà swarin Tinubu in ṣé Gbajabiamila ò lose ó lékun méjì ó pòfo now Bọ́lá Ahmed Tinubu ṣì ò ti lose torí Gbajabiamila náà tún ní ẹni tó tún bá wọn da Àbújá rú tó tún bá wọn yí nǹkan ṣé kò ní jẹ́ mt bá rẹ̀ ṣé wọ́n ní di mt ṣé Fúlàní ò ní yọ sọ́ọ̀kì lẹ́yìn rẹ̀ torí nígbà ayé Abíọ́lá náà láwọn Fúlàní tó sọ̀pọ́ọ̀tì rẹ̀ fúlí o ó láwọn tó sọ̀pọ́ọ̀tì ẹ̀ back to back tí wọ́n ṣe bàbá máa jó lọ mò ń wẹ̀yìn rẹ̀ àwọn Fúlàní àtàwùsá tí wọ́n sọ̀pọ́ọ̀tì Moshood Abíọ́lá wọ́n wà bẹ́ẹ̀ o tí wọ́n sọ̀pọ́ọ̀tì ẹ̀ back to back ìgbà tí gbogbo nǹkan ṣẹlẹ̀ wọ́n yọ sọ́ọ̀kì wọn ò ṣe nǹkan kan mọ́ o àwọn tán pé pé kó wá jẹ president gan wọn rí nǹkan kan ṣe sí o wọ́n padà yànkè rẹ̀ dànù àlùkì náà lu bàbá ní àlùkì o wọ́n lùlù kí làlùkì náà fún náà yànkè rẹ̀ dànù kò dẹ̀ sí tó ṣẹlẹ̀ torí pé wọ́n fẹ́ gbéjọba sílẹ̀ Kùrúmí Kanori Sentima most of them wọ́n sọ pé àwọn ò fẹ́ Sentima wọ́n láwọn ò fẹ́ Sentima Àtíkù tó jẹ́ ti PDP tí wọ́n ní àti mọ̀bí tọ́rọ̀ yẹn lọ tí àwọn ti Labour Party tí wọ́n bá tiẹ̀ wá padà tí petition tí wọ́n kọ kátiẹ̀ wá ní wọ́n wọlé ìyẹn mi pé táwọn bá wọlé gbogbo àwọn tó wà speaker yẹn wọ́n máa gbá wọn dànù wọ́n máa make sure pé gbogbo wọn ni wọ́n fi sórí ipò yẹn Labour Party máa take over everywhere èmi tún wá dà pé ṣé wàá lè ṣeé ṣe kí Labour Party nìkan kó gbá gbogbo everybody wọn dànù ṣèlú ò ní dàrú sáwọn tí wọ́n wà ń bẹ̀ tẹ́lẹ̀ ṣé wọn ò ní dàjọba rẹ̀ nù ṣé wọn ò ní máa àwọn náà ò ní di Boko Haram sínú igbó tí wọ́n fọ́ ìjọba rẹ̀ torí àwọn tó bá lé kúrò lórí ipò wọ́n gbà pé àwọn náà ti ní àwọn ọmọ àrá ìsà wọ́n ti láwọn agbèrò àwọn tọ́ọ̀gì political tọ́ọ̀gì tí wọ́n lò sáwọn èèyàn ò ní máa da ìjọba ẹnìyẹn rú ṣé wọn ò ní máa fọ̀pọ̀ ṣé wọn ò ní da ìjọba yẹn nù ṣé wọn ò ní máa bẹ̀rẹ̀ sí ní máa dàrú lèmi fi wò pé só lè ṣeṣe ok káàtẹ̀ wá ló fi síbẹ̀ káwá ní wọ́n padà wá fún Òbí ó wọlé padà tàbá Àtíkù wọbẹ̀ ibi tí tàtíkù bá wá wáyé pàtíkù náà padà gbé fún tàbóbì ibi tí wọ́n fi Gbajabiamila náà rí sáà yẹn tó tán gbà kúrò lọ́wọ́ fọgbọ́n gbà kúrò lọ́wọ́ rẹ̀ yẹn tán níbi kíní kan tán wá gbé fún Fúlàní yẹn ló máa wà ń bẹ̀ Gbajabiamila àti lùsì méjì ó fẹ́ lé chief of staff ó fẹ́ lé speaker méjèèjì ti pòfo Jagaban tó pè lọ́gọ̀ ọ̀gá kò accept o a jẹ́ pé ọ̀fun ti tọ́ sí ọ̀fun ti tọ́ sí gbẹ̀gìrì kẹ́lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ kan look when OBJ was president Senate president was from southeast and speaker is from the northwest north náà ni wọ́n ti ní kán gbé fún nísìn but Tinubu fẹ́ fi Gbajabiamila jẹ chief of staff now káwá níwọ̀n wá ṣe inauguration fún Tinubu kán má swearing ẹ̀ in ṣé wọn ti pòfo báwọn torí Jagaban ó gbẹ̀mí lé Gbajabiamila kódà wọ́n ní Arẹ́gbẹ́ ló fẹ́ fi ṣe chief of staff tẹ́lẹ̀ but torí pé àárín wọn láàrin wọn ògún Arẹ́gbẹ́ ló fẹ́ lò tẹ́lẹ̀ torí ẹ má gbàgbé pọ́lọ́bẹ náà ní Arẹ́gbẹ́ ara àwọn masinẹ́rì rẹ̀ ni Rufai Gbajabiamugbo Tọ̀bílíkì ti jẹ́ Arẹ́gbẹ́ mugbo so Rufai mugbo gbogbo wọn ara àwọn masinẹ́rì Tinubu ni àwọn ọmọ rẹ̀ ni ṣùgbọ́n èmi wò pé Rufai dẹ̀ máa ń sọ Rufai máa ń sọ pé Tinubu kò wà òkè àṣírí ti jáde láìmọye gbà pé kó àwọn ti ní pé kó má jẹ pírẹsidẹ́ǹtì pé kán fún ẹlòmíì pé kò lè lọ ṣé wàá rò pé wọ́n lè yí ṣé wọ́n ní dọwọ́rú ṣé báwo lẹ́yìn ṣe ru ọ̀rọ̀ yẹn tí wọ́n bá padà wá gbé fún Tinubu ńkọ́ tí wọ́n padà gbé nǹkan yẹn lẹ̀ fún Tinubu Gbajabiamila tó ti fi ipò rẹ̀ lẹ́fẹ̀ẹ́ lómi ṣé kò ti pòfo Jagaban gangan ńkọ́ sáwọn náà ò ti lùsì báyìí Gbajabiamila was so to èmi ò ní kàbẹ̀ yẹn síta himself out of snare of the things because he want Lagos seat but Tinubu take 4th mainland bridge contracts from Sanwo-Iku
and he returned him as a governor. Ààrẹ náà nù. Irọ́ ń parọ́ fúnrọ́. Ẹ dákun ẹ já sọ̀rọ̀ lérí ọ̀rọ̀ yẹn kò yé mi. Torí chief of staff ló fẹ́ fi jẹ. Màá fi ọjọ́ ẹni tó wà nípò chief of staff ńkọ́. Wọ́n fẹ́ rí sign yẹn ni. Torí ẹnìkan ló ti already campaign ló máa wà fún under chief of staff yẹn. Àwọn kan ló máa wà ní position yẹn tẹ́lẹ̀. Ṣé ẹni tó wà ní position chief of staff yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé yẹn náà máa gbà? Ṣé bẹ̀bẹ̀ ò ti wọ́n ṣe ìlú ìjà oní? Ṣé trọ̀fọ́ ti tàn sí gbẹ́gìrì wọn báyìí? Ṣé kò ti di nǹkan báyìí? Ṣé nǹkan ò ní ṣẹlẹ̀? Because chief of staff tó ń sọ yìí àwọn kan ti máa wà ní position yẹn. Tinubu dẹ̀ ló máa fi Gbajabiamila sí. Ipò Gbajabiamila rẹ̀ ti lọ síbòmí. Mo ń wo drama tó ń bọ̀ ní ọjọ́ iwájú yọlọ. Drama tí mo ń wò lọ́kàn mi tí mo bí mo ṣe fẹ́ yọrí. Mi ò tí ì mọ̀ +4474 66949 ẹ wá bá ń dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ dákun kò yé mi mọ́. Kò yé mi mọ́ ni o kò yé mi mọ́ ọlọ́gbọ́ kò yé mi mọ́. Torí ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó ti wá jẹ́ kí apá mi jábọ́. Thank you jàre Mr. Studio Mr. Johnson thank you. Ọ̀rọ̀ yìí ò yé mi mọ́ o honestly kò tiẹ̀ wá. Ó ní mi ì mọ èyí tí ó fẹ́ ṣẹlẹ̀ tí mò ń wò wájú yìí. Nǹkan kan sì lè má ṣẹlẹ̀ o. Nǹkan kan lè má ṣẹlẹ̀ o. Torí bọ́n ṣe kó ṣe rí mo tún fẹ́ sọ̀rọ̀ kan. Nigeria government ń sọ pé àwọn tó wà lórí social media wọ́n ní wọ́n ń kó ẹrù sí àwọn èèyàn lọ́kàn. Ẹ̀yin gangan lẹ ń kó ẹrù sáwọn èèyàn lọ́kàn. Nigeria government Buhari Boko Haram òun gangan ló ń kó ẹrù sí àwọn ènìyàn lọ́kàn. Nígbà tí election bọ̀ tí election kù ọjọ́ mélòó kan ẹ wá dúdú sójà bẹ̀ǹdẹ̀bẹ̀ǹdẹ̀ tẹ́ kú wọlé. Ṣé àwa lè rí irú sójà yẹn ká má sọ tá a dẹ̀ mọ bẹ́ẹ̀ ṣe máa ń pa àwọn èèyàn pakúpa? Ṣé àwọn ò mọ bẹ́ẹ̀ ṣe nínú ensas tẹ́ ẹ tún wá mú sójà tẹ́ ẹ kó wọlé pẹ̀lú tí wọ́n wọlé pẹ̀lú amọ̀ tank jangadanjangadan sáà ní polongo fáwọn èèyàn wa kí wọ́n jókòó wọn sílé kán jókòó wọn jẹ́ because ẹ̀yin gan ti kẹ́rù sáwọn èèyàn lọ́kàn. Ẹ wọ dúdú sójà tẹ́ ẹ kó wọlé ṣé sójà yẹn wá wúlò? Sójà tẹ́ ẹ sọ wúlò fún wa kò wúlò wọ́n sì tún ṣe sójà gan tó ń báyàn dìbò. Mo wá ń sọ lánàá mo ti wá ń rọrọ yẹn pé that means àwọn tẹ́ yìí pè ní sójà gangan ò kì í ṣe sójà. Àwọn tó wà nínú amọ̀ tank yẹn làwọn tẹ́ ẹ kó wá láti wá dìbò wọ́n kàn wọ́n sọ sójà kan mọ́ bá dìlé wọn ni kán mọ́ bá dà wọ́n mú. Ẹ ti kó irinṣẹ́ yín wọlé wípé tí ò bá ti wà wọ́n lẹ máa lò àwọn náà sì tún bá yín dìbò pẹ̀lú because ẹ̀yin lẹ kó wọn wọlé. Ẹ wá dúdú sójà tẹ́ kó wọ Èkó lásán láìsẹ̀ ní Èkó wọn kó lọ àwọn state tó kó bọ̀ ní Èkó ẹ wá dúdú ọlọ́pàá tẹ́ kó sẹ́kọ̀ọ́ ẹ wá dúdú sójà tẹ́ kó wọlé pẹ̀lú àwọn ọmọ tàǹkì ńláńlá. Sẹ́yìn gò tí kọ́kọ́ kẹ́rù sáwọn èèyàn lọ́kàn náà. Ẹ wọ́n sọ wípé àwọn tó wà lórí social media ń kẹ́rù sáwọn èèyàn lọ́kàn. Ẹ wọ́n ń kẹ́rù sáwọn tó wà Nàìjíríà wọ́n mislead àwọn èèyàn. Sẹ́yìn ò mislead wa lẹ́kọ́ sójà gẹ̀gẹ̀gbọ̀gbọ̀tàn wọn dẹ̀ wúlò. Ìmí àdìkúkú dì káká báyìí tójútójú báyìí bí èyí tí ń lọ ní òṣùpá ni. Wọ́n á dì bí èyí tí ń lọ ní òṣùpá. Bọ́n ṣe kó tí a gà sí gbogbo tún gbogbo apá gbogbo ẹsẹ̀ gbogbo rẹ̀ á wá wú wọ́n wá ṣe báyìí bí èyí tó fẹ́ léfò. Bí èyí tó fẹ́ léfò. Hello. Naam. Mo wà pẹ̀lú yín sà. Ṣé mo ẹ jẹ́ kí n yànnà náà bẹ̀ yẹn fún yín ṣé orí spíkà ni mo wà bí? Bẹ́ẹ̀ni. Ṣé rí ìgbà tí Tinubu ti ń scheme fún presidency tó ti gba kínní Gbajabiamila ó fẹ́ lọ fún Lagos State Governor but Tinubu ò fẹ́ kó lọ fún Lagos Governor because ó ti gba contract 4th mainland bridge ìṣe 4th mainland bridge Sanwó-Olú ó ti approve contract yẹn fún Tinubu gbogbo àti Tinubu ń ṣe primary second kan lọ́wọ́ okay. Gbajabiamila fẹ́ lọ fún senator torí pé Tinubu bá jẹ president rẹ̀ mú Tinubu á di first lady kò lè jẹ senator. Gbajabiamila fẹ́ lọ fún senator but wọ́n ò fún Gbajabiamila ó ti ra mọ́tò fún wọn Surulere and from Surulere tó ti ń ṣe campaign of governorship lẹ́kọ̀ọ́ gbogbo all local government ló fẹ́ ra mọ́tò fún nígbà yẹn but Tinubu tètè kọ́lẹ̀ tó dá ìpè náà Sanwó-Olú ló ń lọ padà because of the 4th mainland bridge contract tí Tinubu gbà lọ́wọ́ Sanwó-Olú. Tinubu tún gbà á sọ́wọ́ tí Tinubu níyẹn ò tí ì tó ni.
ẹ máa gbọ́ Tinubu ó ti gba contract Fort Mainland Bridge tipẹ́ Sanwó-Olú ti approve contract Fort Mainland Bridge fún Tinubu ó ti san fún Tinubu yes torí ẹ̀ ni Sanwó-Olú ṣe padà second term tí Gbajabiamila ò fi lè lọ mọ́ as governor Lagos State. Okay, ó fẹ́ jẹ governor tẹ́lẹ̀. Yes, Gbajabiamila fẹ́ jẹ governor Lagos State ìgbà tí Tinubu ń lọ sí presidency. But torí Gbajabiamila fún rẹ̀ mọ̀ pé tí Tinubu bá jẹ president òun ò lè jẹ rep speaker kankan òun ò lè jẹ mọ́ ó lè wà nínú floor member. Ó kò fẹ́ ṣe floor member ó fẹ́ ṣe governor Lagos State but Tinubu ò lè jẹ́ kó jẹ governor ó sọ fún pé Sanwó-Olú ló ń padà lọ so ó fẹ́ lọ sí senate okay fún Lagos Central Senatorial District okay Lagos Island Surulere Apapa Etiosa àti Ìbẹ̀jú-Lẹ́kì gbogbo àbí mainland tẹ̀ ní gbogbo alájọ wà sóye yín àti Lagos Central tí Rẹ̀mí Àtìkù ń represent Rẹ̀mí Tinubu tó ń represent ní senate but torí pé tí Tinubu bá lọ lose presidency Rẹ̀mí ti skim out nínú set up as a senator sóye yín so Gbajabiamila fẹ́ lọ bọ̀ torí pé wọn ò trust Gbajabiamila tó bá lọ 4 years time tí Rẹ̀mí bá fẹ́ padà Gbajabiamila ò ní step down òun náà ṣe dá kínní yẹn padà wọ́n wá gbé senate yẹn wọ́n wá gbé lọ fún bọ̀bọ̀ kan ní Lagos Island ọmọ kúrúntù kárápátá ní so ìyẹn bí politician ní tó bá sọ̀rọ̀ á step down padà ó ti gba 4 years gbogbo yẹn ti wà in plan so mo fi sọ wípé Gbajabiamila fún rẹ̀ ló kì máa rẹ̀ out of the system because as a politician though kò ní tó lè ṣe much pẹ̀lú Tinubu tó ní pé òun gangan rí Tinubu ló jẹ́ kó di ohun tó dì so they will not argue with ọ̀gá nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn nìyẹn mo fi sọ pé òun ló kì máa rẹ̀ out of the system ó ti gba gbogbo yẹn láàyè so ìsídà kó lọ jẹ ordinary rep nínú floor nsìn àbí kó gba chief of staff kẹ̀dẹ̀ rèé àti day one àti Tinubu ẹ rí pé El-Rufai ló ń jà fitafita nígbà tọrọ owó ṣẹlẹ̀ everything ó ti wà in the plan pé El-Rufai will become the chief of staff. Rufai tó fẹ́ jẹ́ chief of staff Rufai náà ló ń jáde eléyìí o wípé kí Tinubu pé ẹ̀yẹn o. El-Rufai ti lo 8 years as governor kò lè jẹ nǹkan mímọ́ kò dẹ̀ gba senator kò gba rep kí ló wá fẹ́ ṣe kò fẹ́ jẹ́ minister ju kó ṣe chief of staff lọ torí ẹni wàhálà ẹ ṣe pọ̀ lórí ọ̀rọ̀. So ẹ má bínú ẹ dápẹ́ ẹ jẹ́ àmọ́ ẹ jẹ́ ká yànnà náà ọ̀rọ̀ yìí that means chief of staff tí Tinubu tún bẹ Gbajabiamila fún sìn pé ó máa jẹ Rufai ló fẹ́ jẹ́. Position El-Rufai ni láti day one. ṣé kò agbóhùn tí wàá dàrú sí torí ọ̀run tí Gbajabiamila fẹ́ jẹ Tinubu ti. ẹ máa gbọ́ ṣe rí Gbajabiamila tí ò bá fẹ́ ṣe rep ẹ̀ ayàmọ̀jẹ mínísítà náà ni ok but ipò máa jẹ chief of staff Tinubu yẹn Haúsá ò ní gbà yẹn fún yẹn ẹ má dá wàhálà lẹ Nàìjíríà o ok Tinubu gangan mọ̀ pé òun ní jẹ́ kí ó mọ̀ gbogbo yẹn ló mọ̀ gbogbo APC náà mọ̀ pé El-Rufai ló ní chief of staff. ọ̀dọ́ ti promise torí Arise ló gbé ohun tí mo kà yẹn news yìí Arise ló gbé jáde. 100 ẹ gbàgbé tá Arise bá gbé jáde ṣe bí presidency form primary ṣe APC ẹ mọ̀ pé 800 million ní Tinubu fi ra tíkẹ́ẹ̀tì ní ara ẹ̀ àtàwọn méje. ṣé 100 million ni. Tinubu ló ra tíkẹ́ẹ̀tì 100 million Tinubu ló ra tíkẹ́ẹ̀tì fáwọn méje ní bẹ́ẹ̀. kí lẹ̀ ń sọ yìí yes Tinubu ló ra tíkẹ́ẹ̀tì èèyàn méje ní ló sanwó tíkẹ́ẹ̀tì gbogbo wọn. but gbogbo owó tí Tinubu wá ń waste tó ná yẹn kí ló dé tí Tinubu òkùnkùn wá mówó yẹn kó fi invest lórí àwọn youth. kò lè invest ẹ̀ wọ́n ń ṣe bẹ́ẹ̀ yẹn bá lè ṣe sọ̀rọ̀ báyìí náà. kó invest lórí àwọn èèyàn. sẹ́yìn náà ẹ̀dùn ó ṣe lè kówó yín lọ fi invest lórí àwọn èèyàn báwo lówó ṣe fẹ́ pọ̀ sí wọn invest èèyàn tẹ́ bá. ẹ kò wá lè dá léṣẹ́ sílẹ̀ bí ó máa dá léṣẹ́ sílẹ̀ ni. ẹ̀ẹ́dùn ló ṣàmọ̀ pé tó bá ti jẹ́ president sí ó lè kọ iyekíye tó bá àwọn tó máa fi ṣe jáde tíṣà ẹ ti gbàgbé yẹn. bọ̀ Tinubu ti dàgbà ibo ló fẹ́ kówó yẹn sí. ẹ̀yin àgbàgbé gbogbo yẹn tó bá dé ní ìṣẹ̀rí pé òun atúrìn yìí kémújékémú ju Buhari gan lọ so tó Buhari lọ́jọ́ orí ni sójú Ọbásanjọ́ lọ ni Ọbásanjọ́ ló sì ń rìn yẹn. bọ̀ tí Ọbásanjọ́ ò mú ẹ mọ̀ pé ìdí tó fi rí bẹ́ẹ̀ ni pé ohun tóun ti jẹ ní ara òun ló fa sábàbí tiẹ̀. ẹ gbàgbé gbogbo yẹn ṣé wọn kì í fọ ẹ̀jẹ̀ dànù lára yẹn tó máa fi mí sí lóyìnbó
so wọ́n á fọ ẹ̀jẹ̀ wọ́n máa tún fọ ẹ̀jẹ̀ Tinubu báyìí. ẹ̀yin gbàgbé gbogbo yẹn owó ló máa jẹ owó lè jẹ bí àwọn Kwara ṣe máa ń sọ owó lè jẹ gbàgbé gbogbo táwọn èèyàn rò pé tó bá dé máa kú kò ní kú mọ́ àdìgò kú mọ́ owó bá dé. wọ́n á tún máa lo owó yẹn sápò ara wọn wọn lè ṣiṣẹ́ fọ́mọ wọn lè dá sẹ́lẹ̀ so ìyá yẹn wá máa di àwọn èèyàn lójú pálí. ṣẹ́rí torí ẹ̀ ní Yorùbá nation tí ò possible yẹn ṣe ń dùnrú àwa yìí ok torí gbogbo owó tó ṣe gbogbo karamọ́ tó ń ṣe yẹn torí Yorùbá gan bá pé àwọn Yorùbá nation èèyàn dé 9 minutes tán ní Ìgbò fẹ́ gbé kú ẹ bẹ̀rẹ̀ sí lọ dìbò fún APC. ẹ bẹ̀rẹ̀ sí ní dìbọ́ǹkì. jẹ́ kẹ́ kán ṣe campaign tán ní ìgbà yẹn lẹ́kọ̀ọ́ kì í ṣe ilẹ̀ Yorùbá. wọn ò jẹ́ kán tó pa ọmọ wọn lẹ́kọ̀ọ́ nígbà tó lọ ṣe campaign lẹ́kọ̀ọ́ wọ́n pa àwọn ọmọ wọn o nígbà tó tún lọ ṣe ní 2021 July 1st ṣé ẹ ti rántí rántí July 1st July 1st kan tó lọ sí kan lọ sí lẹ́gbọ̀ọ́ ní July 3rd gàdé July 3rd tó lọ sí lẹ́kọ̀ọ́ ẹ o mọ̀ ṣe kán ṣe kó àwọn èèyàn 49 náà kó sínú àjàlẹ̀. October 2020 wọ́n pa wọ́n pakúpa ń bẹ̀ yẹn Yorùbá ohun tó dùn mí tí minú fi ń kára fi ń kan mí fún bàbá gan púpọ̀ jù nìyẹn. Palliative tí World Bank àti World Health Organization fún wọn pé kọ́ pé fún gbogbo aráàlú wọn kò pamọ́ sí warehouse ok ẹni yẹn lẹ tún dìbò fún ilẹ̀ Yorùbá Èkìtì tí mò ń sọ̀rọ̀ wọn ibẹ̀ náà tó kọ́ dìbò síbẹ̀ àwọn náà kọ́ dìbò síbẹ̀ nílẹ̀ Yorùbá tẹ̀lé ń jà fún Yorùbá nation àwọn dẹ̀ náà túyáyá bàbá lẹ́kìtì gírèlúwé tó gbá àrí gbogbo wọn kọjá ńsìn ibẹ̀ ni gbogbo wà tẹ́ bá dẹ́kun ẹni tó bá use make ọmọ Èkó gidi pọ́pà lè mi ṣe rí láti BWD lọ títí dé abúlé Ẹ̀gbá ọ́fíìsì àwọn gaima ní gbogbo àwọn ọ́fíìsì ìṣẹ̀bárí púpọ̀ nù ẹ̀ ṣe wá rí àwọn ọmọ Èkìtì bí Oǹdó àwọn ọ̀pọ̀ ẹ̀ṣẹ̀ wọn nìyẹn professor wọ́n á gbé ẹni document ẹni ìwé àtẹni signature jáde fún àwọn professor wèrè professor sọnù ààrẹ Èkìtì àtòǹdó iṣẹ́ wọn ní 419 gbọ́n ìyànà pàjá ní bẹ́ẹ̀sì wọn máa ń wà lẹ́kọ̀ọ́ ìyànà pàjá dé abúlé Ẹ̀gbá ẹ bá ti rí wọn tó máa ń jókòó jọ nǹkan tí ò possible láyé náà máa ń jókòó náà máa ń format akọ̀ jókòó brainstorm ní akọ̀ tá bá ṣe báyìí wọ́n máa sọ́dọ̀ bẹ̀ wọ́n dẹ̀ mọ̀ bó ṣe máa lọ bribe èèyàn kan láti gba fọ́ọ̀mù àbí paperwork ìṣe nǹkan bíi jìbìtì iṣẹ́ Èkìtì ní àti Oǹdó torí ẹ̀ mo máa wà very careful ẹ wo ẹ̀dẹ́kin pé àkíyèsí sí kinní kan ìgbà àkọ́kọ́ fẹ́ bá dáwó fún Sunday Igboho láti ra bus maureen show ibẹ̀ làwọn èèyàn ti ń dáwó wọ́n ti dáwó yìí ó ti lé ní 200 million almost 20-something million pounds ṣe báwọn Kóyìkí àti Dárà ṣe báwọn náà bọ́ọ̀sì owó yẹn tó gbé ẹni yẹn dáwó padà fún everybody kọ́ bá lè gbowó owó ìtara ni kí ló dé tí wàhálà ti dé. no maureen ní Igboho àti Kúsà àti Kóyìkí pé òun pé káwọn wọn náà fún un lákàn nọ́mbà kan pé káwọn kóun fọwọ́dù kọ́kọ́ fọwọ́dù 10 million síbẹ̀ wúmọ̀ ẹ̀ wá ní láyé òun ni fún wọn lówó kọ̀ọ̀kan. ẹ̀dúró kí ló dé tó yẹ pé gbogbo ọ̀rọ̀ bí owó ẹ̀ ní wá Èkìtì tí ń bẹ́ ibi ọ̀rọ̀ olówó bá ti dé àwọn náà ti kọ́kọ́ bá dájọ́ nìyẹn rú torí maureen èmi dáwó nínú owó kí lorúkọ ẹ̀ owó tí maureen ní tó gbélé yẹn gbà èmi pẹ̀lú ìyàwó mi $600 ládàá dẹ̀ gbowó wa padà nígbà tí maureen kò dáwó padà gbowó wa padà yes àwọn náà dá gbókì níyẹn rú kúrúkúrú Yorùbá ẹnu òkò mọ lábẹ́lẹ̀ Kóyìkí wà lẹ́ẹ̀kọ́ bí ọ̀rọ̀ owó olóṣì tó yẹ pé tó bá ń lọ bíṣẹ́ ní UK ní máa wò bí tó bá ń ṣe agitation rẹ̀ lórí fóònù ẹ̀ tó ń lọ bíṣẹ́ ẹsẹ̀ ló fi ń rìn jàti kan báyìí ní UK nígbà yẹn ní London ó ti rà lẹ̀ rẹpẹtẹ ó ti ń quest no jàti idiot mo máa ń wò wọ́n tó bá tó ti ṣe 44779 super chat mo ti wò pé àwèrè yìí máa kówó jẹ. rédíò station dákìní kan gbogbo wọn náà ló máa mú gbogbo wọn pẹ̀lú àwọn ìdààmú tó dá àwọn èèyàn láàmú ìyẹn ló máa ń dùn èmi gbà mí pé owó Canada yìí ti sínú àkáǹtì yẹn ni everybody àti US àìmọye owó táwọn èèyàn dá ní US tó jẹ́ pé Kóyìkí yẹn kò lè dá fún mọ́ o kò lè dá fún o. owó tó ti wá rí nǹkan owó ilé tó ti rí nǹkan ìyẹn náà ti tó. Fẹlá àìmọye ìgbà ní Fẹlá ṣẹ̀wọ̀n tó fèsì bọn Gani Fáwẹ́hìn nígbà tó fẹ́ jàjà gbára fún Nàìjíríà àwọn bẹ́ẹ̀ kọ́ra Sam Kuti àwọn kí lorúkọ ẹ̀ Èkó yẹn náà máa ń dúró sí oníbi tó ń dúró sí ní Yaba wọ́n máa fèsì ìjọba tó máa sọ tẹnu wọn bàbá Akíntóyè yẹn Gaima bàbá àwọn Gaima ó lọ́jọ́ kò ní kùtọ́ náà ní káwọn máa dáwó tó máa fi jẹun bẹ́ẹ̀ à ń bọ̀ o.
ìkíní kan tó tiẹ̀ fọ́ ní nínú ọ̀rọ̀ ti bàbá àwọn èèyàn kan wọ́n máa ń kàǹtì kan wọ́n wá dà pé torí mo rí fídíò yẹn tí bóyá bí tí wọ́n ti lọ ṣe interview àwọn bàbá méjì kan tán ti ń bára wọn jiyàn pé àwọn èèyàn sọ̀rọ̀ nípa bàbá tó jẹ́ wípé nígbà tí ó ní Sunday Igboho ọmọ òní tí wọ́n bá fi Sunday Igboho òun ò ní lọ Nàìjíríà mo wá fẹ́ question wọn ṣé kí wọ́n tó mú Sunday kọ́ ni bàbá ti wà ń Kútọ́nù ni torí àwọn èèyàn sì máa ń pé torí Sunday ni bàbá ṣe wà ń Kútọ́nù bàbá tó pọ̀ ti kúrò ní Nàìjíríà before kan tó bó sí ilé Sunday Igboho wá ìta wá ń kápọ̀ pé torí Sunday ni bàbá ṣe wà ń bẹ̀ kò yé mi bí o. ẹ sọ wípé ẹ sọ pa mi. àmì. ẹ sọ pa mi náà ẹni tó gọ̀ Ọlọ́run ń jẹ́ kẹ́ni tó gọ̀ gbọ́n kọ́lọ́gbọ́n lè máa rí àmì o kọ́ lè máa rẹ́ni tí ó fi tu ju ẹbí iṣu torí wọn gbọ́n. bí iṣu tẹ́ ẹ bá tún wá sòtọ̀rọ̀ fún wọn tún máa bú yín. èmi láti ìgbà tí mo ti gbowó mi lọ́wọ́ Maureen mo máa ń bá Maureen sọ̀rọ̀ ẹ̀dá lọ́wọ́ tí mo ti gbowó lọ́wọ́ Maureen mo máa ń wo show everybody yẹn tó ń sòótọ́ mo mọ̀ ọ́ ṣe rí ìyá onítìrí níwájú Ọlọ́run àti mi ò mọ́rí from Adam mi ò rí rí láyé mi ìyá onítìrí ní good plan fún Yorùbá nation yẹn she wants to fight she put all her effort kò ṣáà gbowó lọ́wọ́ anybody and ó struggle tí yóò bá wá bọ́ sí kò bọ́ sí nìyẹn bọ́ ṣe ń ṣe nǹkan lọ́ ṣe ń ṣe yẹn ẹ jẹ́ ká lọ try nǹkan wò ó máa bọ́ sí kò tiẹ̀ ní bọ́ sí ṣe bá àwọn tó ṣe wọ́n mú wọn náà ní ṣe wọ́n ti mú Sunday Igboho náà ti bá gbogbo ilé ìjà táwọn èèyàn ṣe wọ́n padà wọ́n lẹ̀ á káwọn eléyìí náà lẹ́yìn ṣe problem ẹ fi wọ́n lẹ̀ kọjọ́ kò sí Kútọ́nù o kọ́ máa fẹnu gba Yorùbá nation ní Nàìjíríà àwọn wèrè tó dẹ̀ ń campaign tó ń support wọn nílẹ̀ Yorùbá káàkiri South West gbogbo wọn APC náà dìbò fún Ondo ta ló yí gọ́fìnà Ondo ta ló wọlé londo APC Èkìtì ta ló wọlé lẹ́kìtì APC ẹ̀dẹ̀ ń gba Yorùbá nation àwọn wèrè kan dẹ̀ jókòó diaspora ọ̀nrẹ́wó sí. wọ́n mà ti ní kán tó máa dá 50 million mo tún gbá wọn ní wọ́n dá 50 million kan. wọ́n mo ṣe sọ pé kẹsà mi kọ́lọ́hún jẹ́ kẹ́ni tó gọ̀gbọ́n kọ́lọ́gbọ́n lè máa rí nǹkan tó jẹ bí iṣu ṣé wọ́n á gbọ́n nìyẹn ṣé tó bá gbọ́n wọn á tún máa rẹ́wọ́. wọ́n máa dáwọ́lé owó tó ní dáwọ́dún mẹ́ta. bèèrè lọ́wọ́ Koiki kẹ́ wá ṣàkáǹtì gbogbo ìtọ́ ti dá tẹ́lẹ̀ kí náà fi ṣe. àbọ̀ ti dá nígbà tá a dáwọ́ mọ́tò fún kan tá a ní kó wá ṣàkáǹtì owó mọ́tò tá a dá fún ọ̀rọ̀ ló sọ lé gbogbo alóyún. akọ̀ǹsọ náà ni sista tẹ́ni tèmi máa sọ fún yín ẹ wá àwọn Èkìtì kan mọ́ra ẹ̀yin náà ẹgbẹ́ ṣòwò kan lẹ̀ tàtúwá tèmi àti èmi náà pè mí sí o màá ṣe é sí o tó mi rí pé àwọn èèyàn gọ̀ káwa náà jẹ́ torí Nàìjíríà ò lè dá mọ́ kò dẹ̀ possible kan rí pé mọ́ gbèsè ti pọ̀jù lẹ̀ Tinubu ló yà ní ẹgbẹ́ Tinubu ló máa wá fi nígbà tán ní Tinubu ló máa ṣe Tinubu máa fowó rẹ̀ ṣe gbèsè ni. ṣe rí Nàìjíríà wọ́n sì gọ̀ ńbẹ̀ náà wọ́n sì gọ̀ bẹ́ẹ̀ àti yín bá dákan lẹ́nu ìṣẹ́ àní ẹ má wọrí o àwọn máa gbà pẹ̀lú ogun pẹ̀lú kíní kan òwúrọ̀ àkú rẹ́wọ́ sí àkáǹtì yẹn wọ́n á rẹ́wọ́ sí àkáǹtì yẹn bí tó gọ̀dì a máa rò pé possible kéèyàn kọ́kọ́ jókòó sí UK àbí Germany kó máa lóun á lọ gba Yorùbá nation fún yín àti Kòtónú ní Nàìjíríà yẹn gbàtọ́ dẹ̀ ń dìbò gbogbo wọn lẹ Yorùbá wọn rántí pé àwọn fẹ́ gba Yorùbá nation mọ́ ẹgbẹ́ gbàgbé ọ̀rọ̀ Yorùbá nation yẹn ẹ jẹ́ kí n fi yín sílẹ̀ kẹ́ máa bá ètò yín lọ o àti ṣí wọn létí ń sì ẹ́ rí á dàbí àfiṣe tọ́ba tó bẹ̀rẹ̀ sí ní rẹ́wó sí ẹ́ rí tọ́ba wa rẹ́wó sí ẹ̀ àárẹ̀wò ṣiṣẹ́ mo ń sọ fún yín tó bá 50 million yẹn rí bọ́ ṣe máa sáré da wìtìwìtì kò ní gbà wọ́n ní 2 days láti dá. ẹ mọ̀ pé torí pé mi ti pariwo pé ká má dà níìsì wọ́n ti kó bò mí wọ́n fẹ́ flag page mi pa. jẹ́ kó máa flag ẹ̀ ṣe bára wọn náà ń ṣe ẹ jẹ́ káwọn òmùgọ̀ US àti Canada náà káwọn náà continue àti máa dà ẹ má bèèrè lọ́wọ́ bàbá wọn káwọn bàbá wọn kọ́kọ́ dáwó kọ́ta 50 million ibi tẹ́ ẹ ti ń dá látijọ́ ìkíná fi ṣe kí ni result ẹ̀ ṣé kò yẹ kéèyàn jókòó kó ní wéré minute ó yẹ kán jókòó kan ní wéré mi pé ta ti dáadáa 3 years ago àbọ̀ abáyẹ̀dà àbọ̀rọ̀ pé ṣẹ́rí Yorùbá nation yẹn tẹ́mi ti mọ̀ pé kò lè work it's never going to work ṣẹ́rí tí a bá fẹ́ gba Yorùbá nation látijọ́ 2020 láti ń pariwo United Nations wọn ò gbé sọrí wọn ò sọ Yorùbá nation bẹ́ẹ̀ rí Amẹ́ríkà ò rí ti Yorùbá nation yẹn rò ṣe rò pé interest Amẹ́ríkà ní lẹ́nìí àti UK tí Koiki ọ̀dẹ̀ yẹn wà ṣé ó rò pé bó ṣe kígbe tó ó tráyé London UK yẹn ó pariwo káàkiri wọn ti ẹ̀rí ọmọ àwò bíi wèrè nígbà mi pé kí làwọn wèrè yìí ṣe báwọn fúnfún yẹn ṣe máa ń wò wọ́n nìyẹn because it's not in their interest torí wọ́n mọ̀ pé Yorùbá nation tá a bá dá ní Nàìjíríà bá pín kò lè pẹ́ àwọn interest wọn gan tó bá náà ṣe wá fẹ́ jẹ́ kẹ́ pín ṣé bó ṣe Koiki tó gọ̀ yẹn ni ló jẹ́ Prime Minister UK ṣé òun á jẹ́ kí Nàìjíríà pín ẹbí lè question yẹn lọ́wọ́ Koiki ọ̀dẹ̀ yẹn
nígbà tó yá olóhùn social media òní media adviser media spokesperson Sunday Igboho ibi tí ilé owó wà ẹni tá à ń forúkọ ìjáwó òkè èmi náà fẹ́ ṣe media o lórí mo lè ṣe media àbí tí mo wà yìí o kò sí iṣẹ́ tí mò ń ṣe o àwọn wèrè Nàìjíríà ló gọ́ọ̀jù ilé ayé yìí gbogbo nǹkan tí ó pálá lẹ́ máa dán tó máa jókòó tó máa rò iṣẹ́ àwọn Èkìtì yẹn dẹ̀ ní àtòǹdó iṣẹ́ ọwọ́ wọn nìyẹn torọ́ lè jókòó wọ́n ní pèsè rẹpẹtẹ ní ẹ̀dì àná pàjá àtàbúlé ẹgbẹ́ lọ káwọn ọmọ bẹ̀ lọ bọ́ọ̀sì wọ́n máa jókòó náà wà bẹ̀ sí ní formulate á máa pàmù tí ò ṣe pàm àwọn wèrè ẹ wò ẹ jẹ́ fíyín lẹ́jẹ̀ Yorùbá nation bọ̀ ṣe rí òótọ́ ọ̀rọ̀ bí sọkùsọ ló máa ń rí o Ọlọ́run ọba àwọn èèyàn kan wà tẹ bá déwájú tẹ bá lẹ́kìtì níyàn níbà yín ṣe mo mọ àwọn èèyàn bẹ́ẹ̀ ní Èkó yẹ èmi gangan Èkìtì mi ò ń bá wọn torí mo sọ pé agídí máa ń kọ agídí lásán náà máa ń ní àti tó lè wọ́ọ̀kì àti tó lè wọ́n fara wọn balẹ̀ wọn fara